ṣe ń lu jìbìtì fún yín tó ń fi èrú gba ìbùkún lọ́wọ́ yín ó ti pọ̀ jù. Mo wá meet ìyá alágbo yìí, mo meet wọn nígbà tí mo lọ ṣe wedding ọba Ìjẹ̀bú Òde, ṣe rántí, mo ti pàgbé ọba yẹn. Wọ́n fún ọ̀rẹ́ mi ní address woman alágbo yẹn. I'm talking about 5-6 years ago, ṣe rántí wedding ọmọ Àwùjalẹ̀ tí mo lọ ṣe ní Ìjẹ̀bú Òde, ṣe gbogbo yín rántí? Yeah. Now, okay, mo ti gbọ́. Excuse me. Pardon my manners. Mo ti yọ chewing gum yẹn. Yeah, ẹ má bínú. Ṣé rántí? So when I went to Ìjẹ̀bú Òde, ọ̀rẹ́ mi yẹn a jọ lọ sí Ìjẹ̀bú Òde fún party yẹn ni. Ó ti fún address woman yẹn láti Èkó. So ìgbà tá dé Ìjẹ̀bú Òde, I've removed it. I'm sorry. Ìgbà tá wá dé Ìjẹ̀bú Òde, àwa wá màmá yẹn lọ. Bá ṣe dé garage Ìjẹ̀bú Òde, bá ṣe béèrè orúkọ màmá yẹn. Ṣé nǹkan tí mo sọ yẹn? Oh, she's a popular woman ní Ìjẹ̀bú Òde. So ìgbà tá débẹ̀, you know me, I believe in seeing and believing. Ṣé nǹkan tí mo sọ yẹn? You don't just come to me and tell me what you're selling. I want to try it and I want to certify to it. Am I communicating? Now, ìgbà tá wá dé Ìjẹ̀bú Òde ńjọ́ yẹn, ìgbà tá lọ bá woman yẹn, ọ̀rẹ́ mi yẹn, ó ti ní fibroid, ó ti pẹ́ tó jẹ́ pé oyún máa ń bàjẹ́ lára ẹ̀. Ìgbà tá dọ́dọ̀ woman yẹn, ìyá yẹn ka àgbò fún ṣe ìgbà tá kọ́kọ́ dé ọ̀dọ̀ woman yẹn, ó ní tọ́mọdé bá dé bí ẹ̀rù á bà. Bí ṣe ti rí, mo ní àwọn ìyá ò lélẹ̀, àwọn ìyá alágbo tí ẹ bá rí èrò from different nooks and crannies of Nigeria. No wá ra àgbo lọ́wọ́ màmá tí mo fẹ́ pè lálẹ́. So ìgbà tó ra àgbo yẹn tán, èmi ò ní kankan tí mo fẹ́ ra ńjọ́ náà. Yeah, ẹnìkan rán mi ní àgbo jẹ̀dí ní UK. So mo ra àgbo jẹ̀dí yẹn. So ìgbà tá àgbo yẹn tọ́rẹ̀ mi yẹn lọ. 1 minute, I need to be blocking people, yeah? Ọmọ ewúrẹ́ oníṣàláì máa wùwà ọmọ ewúrẹ́. Ojú ọ̀run tẹ́yẹ fò láì farapara wọn. So ìgbà tí ọ̀rẹ́ mi yẹn lọ, èmi náà wá sí UK. After a month, bó ṣe pè mí nìyẹn, ó ní Bukky, àgbo woman ẹ̀ máa ṣiṣẹ́, mo ní irọ́ ni. Gbogbo fibroid inú ẹ̀, ó dry ni. Ṣé bá pé mo ti sọ pé mo máa gbé ìyá alágbo yẹn wá fún yín tipẹ́? But one way or the other, màá tún ní let it go. But mo rí pé wọ́n fi àgbo, ẹnìkan tó ń ta àgbo lórí social media yìí, tó wà ní Dublin, ó lu jìbìtì gan. Gbogbo orúkọ tẹ́wé ń jẹ́ lẹ máa gbọ́ ní alẹ́ yìí. Gbogbo nǹkan tó bá ń ṣe yín máa fún yín nọ́mbà tẹ́ máa pè wọlé sí. Gbogbo everything tẹ́ bá ń fẹ́ mọ̀ nípa ewé àtegbò, kẹ́ calling lálẹ́ máa fún yín nọ́mbà. But màá kọ́kọ́ bi alágbo láwọn questions ká tó take it off. Ó ti wá ń gbá wa jù lórí social media. Pastor àgbà wa, alágbo àgbà wa, ìmáàmù àgbà wa, àwọn speaker gan náà wọ́n àgbà wa. Enough of fake herbs on our cyberspace. Wàhálà yín ni mò ń bá kiri. Mi ìfẹ́ jẹ́ kẹ́ máa sanwó sí gbó mọ́. Because obìnrin tó ń ta àgbo yìí, mo ti bá ṣe dáadáa rí. Mo dẹ̀ rántí nígbà yẹn, àgàn kan wà nínú group ẹ̀. Lára àwọn committee ẹ̀, àgàn kan wà ńbẹ̀, mo fi yọ o. Ìyá yìí bọ́ta ó sọ pé òun ń ta àgbo fáwọn àgàn. Ó sọ lánàá pé òun máa ẹni tí ò bá lóyún, òun máa ń ta àgbo fún wọn. But unfortunately, ìgbà tẹ́mi wà pẹ̀lú group wọn gbà yẹn, woman kan wà ńbẹ̀, mọ́mì mo fi yọ yín o. Woman kan wà ńbẹ̀ kò ní oyún látàárọ̀ dalẹ́ rí. Wọ́n tiẹ̀ lóyún ìṣẹ́jú kan kó ṣẹ́ kó yọ. Ó wá ta àgbo fún woman yìí. Sorry, woman yìí along the line, ó wá lose ọkọ ẹ̀. Ẹ máa gbọ́, kò ń ṣe pé ó lose ọkọ ẹ̀ tọkọ ẹ̀ lọ o. Ọkọ ẹ̀ kọ̀ sílẹ̀. Woman yẹn wà l'Amẹ́ríkà. Mọ̀mí Bọ́lájí Èkínsì ni woman yẹn ń jẹ́. Mọ̀mí Bọ́lájí ẹ má bínú o. Mo kàn fẹ́ ẹ mọ̀ pé mi máa ń fẹ́ dárúkọ. Kán lè mọ̀ pé mi parọ́. Mọ̀mí Bọ́lájí Èkínsì ni màmá yẹn ń jẹ́. Ọkọ tó wá ń fẹ́ ńgbà yẹn wá fi sílẹ̀. Ṣé mọ̀ pé ìyá alágbo Dublin, ó sọ pé òun máa ń tàgbo come back to me. Gbogbo ọmọ ẹ̀ lé ò sí ilé ọkọ bíi tèmi báyìí. Ó dẹ̀ lóun ń tàgbo come back to me. Gbogbo àwọn ọmọ ewé tó ń tẹ̀lé PA
ìyá àjọ wọn kò lọ́kọ single parent níbi tèmi ó dẹ̀ sọ pé òun ta ewé come back to me Yorùbá sọ pé ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn tí ọrùn ẹ̀ lákọ́kọ́ máa ń wò am I communicating mo fẹ́ ta ẹ̀wọ̀n ìfún yín sìn ẹ wo bó ṣe beautiful bí ṣe ti ń ṣe show ní gbogbo yín ti sọ pé we like your hair Jesse we like your hair mo lè advertise ẹ̀ fún yín mo lè sell ẹ̀ fún yín ìyá yìí sọ pé òun ta ewé come back to me gbogbo 99% of àwọn tó ń tẹ̀lé èyí tí ò lọ́kọ èyí tí ò tiẹ̀ gbórí ọkọ wáyé tó fọ́kọ lọ́kọ tó fẹ́ náà àwọn ló náwó fún èyí tí ò lọ́kọ bíi tèmi wọn come back to him àkọ́bí ẹ̀ orí ọkọ kẹta ló wà bó ṣe ń gbé lọ́njúlẹ̀ kò rí nǹkankan fà wọ́n padà àbí kò yé yín ìyẹn number 2 ṣé wá rí mọ́mí Bọ́lájí Ekins àgàn làwọn ṣé rí ìyá tó ń tàgbò yìí ẹ̀gbọ́n wọn ẹni tó bí wọn tẹ̀lé àgàn alẹ́ ni wọ́n mi wá yọ ẹnì kankan o mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kí n tó pe màmá alágbo ni àgàn ni wọ́n kò rí ewé yẹn tà fún wọn ó wá sọ fún màmá yẹn máa wá ń pè é kò ní gbé fò màmá yẹn ṣé mọ nǹkan tó sọ níjọ́ náà ó sọ pé bí ilé gbé fóònù màmá ìtorí tí àgbo tí ń bá tà fún ìyá ẹ̀ tí ò bá ṣiṣẹ́ àṣírí máa tètè tú àdàbí tí ń bá parọ́ mọ́ ìyá ẹ̀ lálẹ́ nǹkan tó sọ fún mi níjọ́ náà nìyẹn ó ní tí ń bá ta àgbo fún ìyá ẹ̀ tí ò bá ṣiṣẹ́ àṣírí máa tètè tú wọ́n á mọ̀ ipá àgbo ò ṣiṣẹ́ ṣùgbọ́n tí ń bá ta àgbo mi sókèrè kò sẹ́ni tó máa wá bá mi pé àgbo ò ṣiṣẹ́ àtijọ́ ẹ̀ mo ti di ọ̀rọ̀ yẹn mú sí ọwọ́ òsì mi kí n má fi bá fi jẹba àbí kan tí mo sọ yé yín mo ní so ìyá yìí ó ń scam àwọn èèyàn ni ìyá yìí dẹ̀ ló máa kọ́kọ́ bọ́ta ló máa sọ pé on scam o olè ni wọ́n o wọ́n ṣe lágbájá wọ́n ṣe tàmẹ̀dùn àbí kan tí mo sọ yé yín wọ́n ní wọ́n ń ta àgbo immigration ìyá yìí lọ sí court ọ̀gbọ̀njú ìyá kan tó wà lórí social media tí a mọ orúkọ wọn sí madam kan ní Èkó mi fẹ́ dárúkọ wọn bíbá ìyá yẹn wọ́n bú ìyá yẹn títí wọ́n parọ́ mọ́ ìyá yẹn títí ìyá yẹn gbé wọn lọ sí court ìyá alágbo Dublin sọ pé òun ta win in court àgbo win in court ó dé kóòtù ànàbí wèrè ànàbí balloon lọ́nà wọ́n ná wọ́n dojú ẹ̀ bolẹ̀ ojú ọláìt ojú tálíkà ẹ̀ wọ́n dà bolẹ̀ wọ́n yẹ̀yẹ́ ànàgbé lọ́nà àwọn tó close mọ́lé ni wọ́n ṣe fídíò ẹ̀ káàrí ayé ó ṣẹ̀sí káàrí ayé ni ẹ̀sìn burúkú ló ṣe ń jọ́nà wọ́n ná ẹmọ kan gba sweet lọ́wọ́ ọmọ kan gbà kan fọ́ etí ẹ̀ wá ẹmọ àwọn ìfọ́ tí wọ́n wá ojú ẹ̀ ní wà ẹ̀ ó ń wò bẹ́ntọ́ kàdàgbà lẹ́sẹ̀ ni wọ́n náà wọ́n ń ta àgbo ọ̀wọ̀ ẹmọ kan fọwọ́ yín wọ̀nyí ìyá yìí òun lọ dráàgì jù lórí social media òun lọ ń yẹ̀yẹ́ jù lórí social media ó lóun ń ta àgbo tọmọ bá ń tọ̀lé ọkùnrin kan ṣoṣo tó bí láyé ẹ̀ títí di èní nǹkan tí ò ṣe lórí obìnrin nìyẹn òyìnbó ló máa ń fẹ́ ẹmọ kan tó ṣe fóyìnbó ó yìí ń tọ̀lé di ọ̀la èmi kọ́ mo sọ ẹnu dádì ẹ̀ láti gbọ́ ipò dìndín ọmọkùnrin kan ṣoṣo táwọn ní ó máa ń tọ̀lé di ọ̀la ó dẹ̀ sọ pé òun ń ta àgbo kọ́ mọ́ má tọ̀lé ẹ̀túnṣe yẹn ní kejì ó lóhun ó níwọ tó bá ń tajà ó ní mo máa ń ta àgbo kí èrò wá kẹwà tà wàràwàràwàràwàrà ṣé ń gbọ́ mi àkọ́bí ẹ̀ ó kọ́kọ́ ta oko ó gbókójó fún bí oṣù méjì kò rí bá ti ṣe kò rọ́nà gbégbà èkúta ni ó gbókó sílẹ̀ ó tún lọ gbé kírìmù ó tọ̀gáníkì ìyá ẹ̀ bá lò gbogbo ara ìyá yẹn ń ṣí bí ìgbà tó ń ṣí pẹ̀lú ara ẹja ni ẹmọ tá bá ń skéèlì ẹja bí gbogbo ara ìyá ṣe rí nìyẹn ìgbà tí ìyá máa sọ wọ́n gbé kírìmù fún ni òun kọ́ ló ń ṣe kò rérè ń bẹ́ẹ̀ àwọn tó ń fọ́lù ẹ̀gọ́ wọn ò bá rajà ó dẹ̀ sọ pé òun ṣe ewé awọ́rò kan wá rajà ẹ̀ṣẹ̀ yẹn ní kejì ó tún gbé kírìmù sílẹ̀ ó tún lọ gbé irun ṣe bí irun ni mo lò yìí ẹ wo irun yìí tí n bá sọ fún yín pé àtọ́ǹgì irun yìí kọ́ ó kàn fix ẹ̀ mo kàn dé bẹ́ẹ̀ ni
ṣe bí irun ni mo lò yìí ọmọ ìtúgbégbà irun pé irun ló ń rè gbogbo àwọn èèyàn lọ sí hair salon mọ́ wọ́n dé wig ni tẹ́ bá dé irun ọmọ yìí ó máa shred ni ẹ mọ̀ Weetabix tó ń pè ní shredded wheat ó máa shred ni ṣe bó irun ni mo lò tí kò gbọ̀n sí mi lára yìí tí àkọ́bí múmà yìí ó tún ta irun kòtà ó lọ sóko kòrókò wálé ó tàtàtà kòtà ìyá ìwá lòun ń ta ewé ọgbọ́n àmọ̀ àti òye drop out ní gbogbo àwọn ọmọ yìí abẹ́ ẹ̀gbọ́n abẹ́ ẹ̀dáhùn ṣé kí n sọ òyìnbó ni ṣé ń fíìlì ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ jẹ́ pé yálàgbò kọ́ máa ti sùn torí màmá máa tó sùn ẹ jẹ́ pé wọ́n ìyẹn ṣe pàtàkì mo top up káàdì ni mo top ẹ̀ up ní kó lè tán 4 hours àyè máa sọ̀rọ̀ ló direct ni èmi yé ti WhatsApp èmi ò ń ṣe ìyá alágbò dublin tálíkà ni kò rówó ṣòwò jìbìtì ni ẹ̀ǹkùlé ẹ̀ ó gbin ẹ̀fọ́ sí ibẹ̀ ló ti ń já ewé ẹ̀ ẹ máa gbọ́ orúkọ tẹ́wé ń jẹ́ lálẹ́ yìí ẹ jẹ́ kí n pè ya alágbò kó má ti sùn àwọn tèmi ń gbọ́ mi lọ́wọ́ ẹ jẹ́ pé ya alágbò ká má bọ́rọ̀ wà lọ ń bọ̀. Hello. Hello mọ́mì mi. Ṣé ẹ ti sùn? Ó ti o. Okay, ẹ fún mi ní ìṣẹ́jú márùn-ún mo ti fẹ́ bẹ̀rẹ̀ ń sìn ṣó ti yé yín? Mo ti gbọ́. Mo máa pè yín sìn tí n bá ti pè yín ẹ introduce ara yín ẹ dárúkọ yín ẹ sọ ṣẹ́tẹ̀ ń ṣe fáwọn èèyàn but ẹ fún mi ìṣẹ́jú márùn-ún mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n tan fóònù yẹn máa pè yín mà. Mo ti gbọ́. Ẹ ṣé mọ́mì mi màámi ẹ ṣé. We die here today. Ibi la máa kú sí. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Olóhun ń ta àgbo ọgbọ́n mà àti òye. Òun ló worst jù láyé. Àkọ́bí ẹ̀ kò parí school sat. Nílùú òyìnbó tó ti ń kọ́ wọn níwèé ọ̀fẹ́ tó bá jẹ́ Nàìjíríà màá ní bí a kò sówó. Àkọ́bí ò parí school sat. Second born èyí tó ń tọ̀lé ọkùnrin bó ṣe ń tọ̀ ló ń jalè bó ṣe ń tọ̀ ló ń mú gbó kiri ìgbà tó máa mú ìgbà tí mo máa mọ̀ ìyá yẹn wọ́n mú fún rape wọ́n sọ pé tó wà under 18 wọn ò tí mọ́lé bọ̀ wọ́n lọ fi síbi tó ń fi àwọn ọmọdé sí wọ́n mú fún rape ìyẹn ṣe wá rí ìkẹta àbígbẹ̀yìn ẹ̀ ìyẹn náà ti parí GCSE F9 parallel ni ó fẹ́lì wọn gbọ́ lọ́hùn ó dẹ̀ sọ pé òun ta àgbo ọgbọ́n àti òye ẹ ṣe léjì ìyá ìtúwà bọ́ta ó ní tí ọmọ ẹ tó bá ní competition àbí tí ọmọ ẹ bá fẹ́ lọ fún interview àbí tí wọn náà bá fẹ́ lọ fún interview ó lóun ní àgbo tó jẹ́ pé tó bá débẹ̀ ìwọ nìkan ló máa mú wọn ní mú ẹlòmíì ṣé kí n ṣọ́ọ̀kì yín ṣe wọ́n ti bí 3 years ago tó sọ pé èyí tó gbẹ̀yìn yẹn last born ẹ̀ tó sọ pé òun mú lọ sí Florida ìyá yìí ti ń parọ́ fún wa tipẹ́ ìyá yìí àgbo la máa fi lé àgbo la máa fi bá tiẹ̀ jẹ́ èmi ń sọ fún ẹ lálẹ́ tí o bá tà ewúrẹ́ ló wá jẹ àgbo ẹ̀ o ti ń ṣe tipẹ́ èmi máa já irú ẹ̀ lálẹ́ bọ́sìtà ẹni kó bọ́sìtà kó bẹ̀rẹ̀ chat kó máa sọ orúkọ tí ewé ń jẹ́ olè ò ní ṣerú ẹ̀ mọ́ wòmí dáadáa ò ní ṣerú ẹ̀ mọ́ gbogbo àṣírí ẹ̀ ní máa tú lálẹ́ ṣe rántí tó sọ fọ́mọ ẹ̀ kó lọ sí Florida ṣe rántí tó sọ pọ́mọ òun wọ́n ti mú tó sọ pé wọ́n ti mú ṣe rántí tó sọ pé wọ́n ti mú fún modeling ṣe rántí ìyá ẹ̀ ti parọ́ fún wa tipẹ́ ṣe rántí tó sọ pé wọ́n lọ sí Florida àṣé wọn mọ́mọ́ yẹn wọ́n kọ lẹ́tà sí padà ní unfortunately we couldn't get your size in clothes we couldn't get your size in shoes your shape is pear shape any production àwọn tó ń tajà wọ́n tutọ́ sí fọ́tò yẹn ni wọ́n náà ò fẹ́ ìyá ẹ̀ dẹ̀ sọ pé gbogbo iṣẹ́ mo ti ṣe sí lára òun ló máa ó tẹ̀ ti sọ fún apọ́n ti mú ṣé gbogbo yín rántí àní mi ò ń gbàgbé nǹkan mo sọ fún yín pé mo máa ń study lórí Facebook ni èmi ò kọ̀ kí n wá wo fọ́tò wọn ò mú mélòó tún nìyẹn
mélòó tún nìyẹn ìyá bá tún sọ pé ó ní àwọn ní fórómù kan ó ní zoom ní fórómù yẹn ó níbẹ̀ làwọn ti máa ń ṣe association of herbs ìyá alágbo máa járó ẹ̀ lẹ́ni olè ajalè fìyà ẹ̀wọ̀n mi kí n sọ èèyàn tó jẹ́ tẹ́ bá ti rí ìyá náà tó ti ń support scammer ẹ ti mọ̀ pé ó lè ní ó ní àwọn ní fórómù kan ẹ mọ arms àbí kí ló ń porúkọ ẹsẹ̀ yẹn lánàá ó ló máa ń dun èèyàn kan ẹ máa gbọ́ ẹ̀mẹ̀ pátá náà tó ti àtijẹ́ta tó ti pẹ́ pé mo sọ pé mo máa gbé ìyá alágbo wá bó ṣe bọ́ta nìyẹn ó náà sọ pé ẹsẹ̀ yẹn máa ń dun èèyàn kan ó lóyìnbó lẹni yẹn fẹ́ ó ní nínú gúùpù àwọn wọn wá sọ fáwọn nínú zoom pé àgbo báyìí ní kẹlò àgbo báyìí ní kẹlò ó ní ṣọ́ lè bìlíìfù ṣá gbogbo àgbo yẹn bó ṣe jókòó náà níjọ́ yẹn sínú òórùn tó ń tajà ó ní gbogbo àgbo tán ní kán máa lò fún kinní yẹn ó wà ń bíbáyìí ó wà ní òkè ń bíbáyìí wo ẹ ti larí mọ ti pẹ́ mi kì í disturb ọjà ọlọ́jà wà láìtàlà má lu jìbìtì fẹ́yàn má wàá tọ̀yàn jẹ ìyá ẹ̀ ti ń tàn wá jẹ láti 2016 tí gbogbo wa ti wà lórí Facebook abẹ́gbọ́ ẹ jẹ́ kí n sọ ilé ìparí kí n wá pè ìyá alágbo torí màámi àgbàlagbà ni wọ́n kọ́ má lọ sùn paríparí ẹ̀ ìyá alágbo Dublin ó wá sọ pé òun ń ta àgbo immigration ṣé kí n ṣọ́ọ̀kì yín 99.9% àwọn tó ń tẹ̀lé illegal immigrant ni wọ́n ṣe gbọ́ abẹ́ dáhùn 99.9% àwọn tó ń tẹ̀lé illegal immigrant ni wọ́n níwèé ṣe rí wọn lẹ́kọ̀ọ́ rí ṣe rí wọn lẹ́niwèé rí wọ́n níwèé kọ́tẹ̀ fún yàn níwèé àfèdè wọ́n ní ó ti fún wọn lágbo kóòtù ipò tó máa lọ kóòtù court favour me ó ti lóhun tagbo court favour me fáwọn tó ṣe immigration ó ti lu jìbìtì ó lóhun tagbo kéèyàn má máa mọtí ọmọ ẹ̀ tó bá mọtí tán ọmọ kékeré ọmọ tí ò ti pé 30 ajábọ́ sínú gọ́tà ṣáà ni wọ́n á gbedele ṣáà ni ọlọ́pàá mọ orúkọ ẹ̀ wọ́n dààmú tẹ́ bá ti ń pe ìfẹ́ dárúkọ ẹ̀ ẹ bá ti ń pe orúkọ ọmọ yẹn báyìí we know him he lives in number kìnìkan okay we are coming wọ́n máa ń gbénu gọ́tà ni ó dẹ̀ lóhun ta àgbo tán kì í mọtí ó lè mà níyà yìí o kò fi kékeré ara jalè ìgbà tó jẹ́ kó lọ síbi tágbà ń rè ó wá bẹ̀rẹ̀ sí ní jalè tiẹ̀ ó jalè náà kò wọ́n lára ẹ̀ abọ́ta gbé pépà lè síta lóhun money tó bá jẹ́ money ò ní rìpíìtì aṣọ ó wá mú aṣọ yẹn ó pa láró red ní kọ́lọ̀ ẹ̀ last year ó sọ di black and white lọ́dún yìí ìṣókìú ẹ̀ tí rí nǹkankan ẹ jẹ́ kí n pè ya lágbo blọọkì òsì ọ̀dọ̀ makeup artist mi mo wà ṣe mo pọ́ sọ́pá àti jà àwọn olórí burúkú tí wọ́n ojú kan jà lọ ẹ jẹ́ pé mọ́mì mi alágbo ẹ jẹ́ ká pè alágbo kí alágbo bẹ̀rẹ̀ níbi tí mo parí sí ẹ bá mi wò wọ́n ṣámbulance ti wà lẹ́nu ọ̀nà wọn ṣé wọ́n ti la hypertension ẹ fẹ́ la ẹ jẹ́ ká pè alágbo mo ń bọ̀ ẹ jẹ́ kí n pa wọ́n lè wò bẹ́ẹ̀ lómi mò ń pè o mo ń bọ̀ ẹ jẹ́ kí n fi wọ̀nyí èmi ò ń ṣe ìyá yín onírọ̀ o ṣẹ́tìrí ṣẹ́rí call log mo ń bọ̀ ẹ dúró ìyá alágbọ̀n fẹ́ pé no recent ni kí n lọ mo ń bọ̀ o mo fẹ́ fi ìyá alágbọ̀n wọ̀nyí ni o recent call ni mo need kí ló tó dẹ̀ tún gbélé wa fún ẹ̀sà coronavirus ó ti jẹ̀bi ayé ẹ̀ ìwọ máa gbé síta ìyá alágbò ṣẹ́tírí kí ní ìfunfun ìmọ̀ bí ẹ lè rí ṣẹ́tírí ìyá alágbò ṣẹ́tígbọ́ ẹ jẹ́ ká dorí ẹ̀ kodò ẹ lè rí bẹ́yìn ṣẹ́tírí àwọn ni mo fẹ́ pè sìn
ẹ lọ pé gbogbo àwọn èèyàn tí nǹkan bá ń ṣe wá o ìtorí ẹ máa pè wọlé. Hello? Hello mọ́mí ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o. Ṣé wà okay mà? Bẹ́ẹ̀ni o. Ṣé dáadáa lẹ wà mà? Adúpẹ́ o. Ṣé mọ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ mà? Àmọ́ mẹni tí mò ń bá sọ̀rọ̀. Ta lẹ ń bá sọ̀rọ̀? Àbúrò mi ni mò ń bá sọ̀rọ̀, Bukky London. Bukky London, ẹ pẹ̀lẹ́ mọ́mí mi. Bọ̀dá Kẹ́hìndé ńkọ́? Ó wà láfíà náà wà. Okay. Mami, Ajayin ló ń dùn yẹn. Anyway. Wọ́n bá ti rí ẹnìkan pé ó ta fèlèfèlè àbí wọ́n rí iná tó dán wọ́n ṣe máa gbé nìyẹn. Okay. Yes. Mọ́mí, yeah. Mo ti sọ fún yín pé mo máa pè yín. Ṣé rántí pé mo sọ fún yín lánàá pé máa pè yín? Bẹ́ẹ̀ni. Wípé torí mo sọ fún yín pé torí. Hello? Hello mọ́mí ṣé ń gbọ́ mi. Mo sọ fún yín pé torí àwọn èèyàn wọ́n fẹ́ máa ra ewé àti egbò, wọ́n fẹ́ máa ràgbo. But wọ́n fẹ́ gbọ́ lẹ́nu ẹni tó ń tàgbo gangan. Ni mo ṣe ní màá gbé màámi wá kó wá bá wọn sọ̀rọ̀. Kẹ́ sọ gbogbo nǹkan tẹ́ ń ṣe. Kẹ́ sọ gbogbo nǹkan tẹ́ so nǹkan tí mo ṣe gbé yín wá lálẹ́ nìyẹn. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo máa kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́ mọ́mì ẹ introduce ara yín sáwọn tó ń wò yín. Kí lorúkọ yín mà? Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àgbo? Ṣeṣẹ́ tẹ́ bá láyé ni ẹ bá wa ṣàlàyé fáwọn tó ń wò wá mà. Ẹ ṣeun. Orúkọ mi ni Ẹkúnṣọlá Ifákóredé Badmus. Ẹ ń gbọ́? Mọ́mì à ń gbọ́, mo ń dákẹ́ kọ́ máa gbọ́ yín ni. So iṣẹ́ yẹn mo bá ń lé ni. Iṣẹ́ tí báwọn dádì mi ń ṣe ni. Ó jẹ́ pé wọ́n bí wa sínú ẹ̀ ni. So ló ṣe jẹ́ pé kò sí problem tí èèyàn bá wá tí agbára Ọlọ́run ò ká. A máa ń parọ́ ni Ọlọ́run ọba ló ń sọ dòótọ́. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàtìlẹ́yìn fún wa. Okay. Nípa ewé àti egbò kò sí ọ̀nà tí èèyàn lè lò sí. Ìyẹn nípa ewé àti egbò. Tó bá dẹ̀ jẹ́ pé nípa ìlànà òrìṣà náà the same thing. Gbogbo ẹ̀ náà mo bá ń lé ni. Okay. Mọ́mì, ó ti tó ọdún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ àgbo yìí mà? Ètí mo ti ń ṣiṣẹ́ àgbo yìí sí torí a ti kọ́kọ́ ṣeré lọ tẹ́lẹ̀ ta ní kò tí ó ta fẹ́ fi ṣe. Ṣé ń yé ní sùn? Bẹ́ẹ̀ni mà. Torí distributor ni mí ní IDL, mo ń ta welding material. Mo tún ná Kútọ̀nù, mo ṣe gbogbo ẹ̀bẹ̀ lẹ́nu ìgbà tí mo wá padà sí ìdí ẹ̀ pé tọmọdé àṣẹ tàgbà gbẹ̀yìn. So ó tó bí 30 years báyìí. 30 years lẹ ti ń tàgbo. Our more than that. Mọ́mì, ṣé Ìjẹ̀bú náà lẹ ti bẹ̀rẹ̀ àgbo títà ni àbíbo lẹ ti bẹ̀rẹ̀ mà? Àyíkó ni mo ti bẹ̀rẹ̀ ní Ìtìrẹ́. Ìtìrẹ́ Sùúrùlérè ni mo ti bẹ̀rẹ̀. Tó òfin tó padà wá sí Ìjẹ̀bú. Ìgbà tí mọ́mì mi dàgbà. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn àgbàlagbà ní oníkan ló máa ṣe. So yẹn ni mo ṣe padà wá sí Ìjẹ̀bú láti lè mójútó wọn pé kí n tọ́jú wọn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe fún mi lágbára sí. Ó bá ṣe fún mi lágbára tó. Àwọn dẹ̀ ti lọ sípò àgbà ń sìn. Wọ́n ti lọ sípò àgbà ń sìn. Bẹ́ẹ̀ni yìí ló pé 20 years. Okay. Mọ́mì, ṣé ó possible kéèyàn kan jí níjọ́ kan kó sọ pé òun ń já ewé sínú báàgì? Òun onígbà tó ń wà níléèwé, òun ń já ewé sínú báàgì. Ẹni sùúrù jẹ́ kí ní kọ́ bá mi láwọn ajá ariwo wọn pọ̀ jù. Okay. Bá sọ̀rọ̀. Bá mi láwọn ajá wọn. Ẹ̀sà dọ́ọ̀gì, ṣorí ajá tó máa gé ẹ̀jẹ̀ nìyẹn, tó bá kọjá ajá tó máa gé ẹ̀jẹ̀ ló ń gbóyìn. Àwọn local wọ̀nyẹn ni. Bá mi lé wọn kọjá gbọ́rọ̀. Hello? Hello mọ́mì, ṣé ń gbọ́ mi sí mà? Mo ń gbọ́. Yeah. Mọ́mì, ṣé ó possible kéèyàn ní bóun ṣe èèyàn kan sọ fún wa pé ẹnìkan ó sọ fún mi, èèyàn kan sọ fún mi nígbà kan pé
òun kàn ń já ewé, òun máa ń já ewé sínú báàgì ní school. Mọ́mì wọn bí sínú ilé àgbo wọn ò fi wọ́n o. Ó lóun kàn máa ń já ewé ní school. Ó ní bóun ṣe bẹ̀rẹ̀ sí ní tàgbo nìyẹn. Mọ́mì ṣó possible mà? Ohun tó ṣẹlẹ̀ ní pé tó bá jẹ́ ìlànà tó yẹ kó tọ̀ nìyẹn yóò rẹ ni fi síbẹ̀ tí Ọlọ́run bá fẹ́ kó ṣe ó likely á dẹ̀ máa ṣe Ọlọ́run á máa ṣàtìlẹ́yìn fún. Okay. Mọ́mì, now, ẹ bá wa sọ àwọn orúkọ téwé ń jẹ́ mà. Orúkọ téwé ń jẹ́ pọ̀. Ẹ kọ̀ fún wa láwọn díẹ̀ káwọn tẹ́ ń bá sọ̀rọ̀ mọ́ ìpẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ewé tó wà pọ̀. Àkọ́kọ́, ewé ajé wà. Ewé rẹ́rìn-kòmí wà. Ewé ṣìkìrìmìdì wà. Àfàìmọ̀ ni kò ní mọ́ra. Ewé ayọyọ wà. Ewé túdè wà. Ewé àgbọ̀tá wà. Ewé egungun ẹja wà. Ewé ọgbọ́ wà. Many bẹ́ẹ̀ ni ewé wà lóríṣiríṣi. Okay, mọ́mì, ewé tẹ kọ́kọ́ dárúkọ yẹn, kí lórúkọ ewé yẹn? Ibẹ̀ náà ni ewé kan wà tá a máa ń pè ní ẹ̀yìn bísowó. Kí ni túmọ̀ ewé yẹn mà? Ewé yẹn ẹ̀yìn bísowó náà máa ń pè. So iṣẹ́ ẹ̀ pọ̀ tó máa ń ṣe. Ọ̀nà tí èèyàn bá fẹ́ lò sí ni. Iṣẹ́ ẹ̀ pọ̀ gan. Mọ́mì, ewé tẹ kọ́kọ́ dárúkọ yẹn, kí lẹ pè náà? Ewé kí lẹ pè? Ewé ajé. Ewé ajé, kí ni iṣẹ́ tewé ajé yẹn ń ṣe mà? Níṣẹ́ ló dúró paracetamol. Ṣé mo pé paracetamol kò sí iye ọ̀nà tó lè lò sí? Àwọn ewé yẹn bí ewé yẹn ṣe wà ń kọ̀ọ̀kan yẹn kì í ṣe pé iṣẹ́ kan ni nǹkan ń ṣe. Bí kò ṣe pé ìmí ìwà ó lè jẹ́ 2 mẹ́ta lẹ máa papọ̀ tó máa dáhùn fún nǹkan tẹ́ fẹ́ lò fún. Lóye yín sìn. Bẹ́ẹ̀ ni mà. Ìmí ìdẹ́wà tó jẹ́ pé iṣẹ́ mi ìwà tó jẹ́ pé ó lè jẹ́ oríṣi 4, ó lè jẹ́ 5 tó tán bá ta gbogbo ẹ̀ pọ̀ ó máa dúró nǹkan tẹ́ fẹ́ lò fún. Nǹkan téèyàn bá fẹ́ lo ewé fún ló dìpẹ́ǹdì lé ewé téèyàn máa já. Mọ́mì, ṣé ewé kan wà tó ń jẹ́ ewé floor wash? Ewé floor wash. Floor wash lọ pé o. Àmọ́ nǹkan tó. Ẹ̀rọ tó ṣẹlẹ̀ ní pé ó lè jẹ́ òyìnbó ẹ̀ nìyẹn. Sọ́mọ pé bí àwọn yóò bá ṣe wà náà ló máa ní àwọn English. Bẹ̀tẹ̀ àwọn English yẹn mi ò mọ̀ torí. Mọ́mì, ṣé ewé kan wà tó ń jẹ́ ewé ọ̀ṣọ́mọ àti ewé gábà? Ewé tábà wà. No, ewé tábà. Mọ́mì, ewé tábà kan o. Ṣé rí ìyá kan wà. Ó kàn máa mú mọ́mì, ṣé rí nǹkan tí mo ṣe gbé yín wá lálẹ́ jẹ́ kí n sòtọ́ fún yín. Èèyàn kan wà tó jẹ́ pé ó ti fi rọ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn gan. Ẹ má jẹ́ kí n tọ̀ yín. Àìmọye wọn tó máa ń ṣe bẹ́ẹ̀ kó tó bá ní pírọ́blẹ́mù kan bá àwọn onírọ̀ yẹn lọ́ máa kọ́kọ́ rí. Tòtáǹgbà tó bá máa fi rí olóòótọ́ wa máa níyà àwọn ti ṣe bá àwọn ti ṣàwò. Àdúrà wa ní pé kọ́lọ́ má jẹ́ àṣìnà. Àmín Jésù, àmín Jésù, àmín Jésù. Mọ́mì, ṣé kò síṣẹ́ tẹ́ lè fewé ṣe? Kò sí ewé nǹkan tẹ́ lè ṣe. Ewé àti egbò kò sí iṣẹ́ tán lè fi ṣe. Kò sí iṣẹ́ tí wọ́n lè fi ṣe bẹ́ẹ̀ tó dìpẹ́ǹdì lé problem tí èèyàn bá ní èèyàn máa fi mọ irú ewé tó máa já. Mọ́mì, ṣé àwọn ewé yín yẹn mà ṣé ẹ máa ń rà ní China ni àbẹ́ máa ń rà lọ́wọ́ àwọn òyìnbó àbí bolẹ̀ ti máa ń rí àwọn ewé tẹ̀ ń lò yẹn mà? Ẹ̀hún tó ṣẹlẹ̀ ní pé àwọn ewé tá à ń lò yẹn Ìjẹ̀bú ń bí la ti máa ń rà. Ìmí ìdẹ́wà tó jẹ́ pé tá bá ní ìdí ẹ̀ tá bá mọ bí tá ti lè lọ já a máa lọ já. So ẹ kí n rewé kankan ní China ẹ kí n rà lóyìnbó. Mi kí ẹ mọ̀ lóyìnbó débi tí máa ní wíńbẹ̀ o. Ṣé ẹ gbọ́ ẹ̀yin tó ti lo jìbìtì fún? So mọ́mì, àwọn ewé mi wà ẹ máa lọ já ni. Ìmí wà tábà ní ìdí ẹ̀ tábà mọ bí tá ti lè lọ já a máa já. Ìtí ọ̀bàdẹ́ rí já tábà a máa lọ rà á ni. À ń lọ Ìbàdàn láti Ìjẹ̀bú à ń lọ sí Ìbàdàn. Ìmí ìdẹ́wà tó jẹ́ pé bàdébàdàn tá a bá rí àwọn tá máa ń rajà lọ́wọ́ ẹ̀ yẹn
àbẹ̀ wọn kán bá wa mú wá. Àwọn àwọn náà wà lọ síbi tó jẹ́ pé wọ́n ti lè rí wọn mú wá fún wa. mọ́mì ẹ̀gbọ́n ṣéwé kan wà tó jẹ́wé ìtúsílẹ̀ ìyá yẹn ó ti tewé ìtúsílẹ̀ ẹni tó dé nídìí yẹn kò máa tú sílẹ̀ ó yìí wà lórí ìdè. ewé ìtúsílẹ̀ yẹn tó bá jẹ́ pé ọlọ́màjà ìrabùrú tábàlẹ̀ tó bá ní problem ọlọ́màjà rí bí ìdè ó ní bó ṣe máa pèpè ẹ̀ sẹ́niyẹn máa lò ó tó ti yé yín sìn tí gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ máa lọ. mọ́mí ó yẹ máa sọ̀rọ̀ wọ́n ń gbọ́ ewé wo lẹ tún ń tà because ṣe ráwọn aráàlú òyìnbó wọ́n ní àwọn ìlọ́ọ̀tì kan wọ́n ní nǹkan máa fi nọ́mbà yín sílẹ̀ sìn àbí kò yẹ yín tán máa pè yín ẹ máa gba kọ́ọ̀lù gan bọ̀dá Kẹ́hìndé ń kọ́ ìtọ́kọ́ ẹ máa gba kọ́ọ̀lù gan o mọ́mí ẹ máa gba kọ́ọ̀lù gan o mọ́mí tí ọmọ bá ń tọ̀lé ṣe máa ń ta ewé tó fi ń tọ̀lé. bí ọmọ bá ń tọ̀lé a máa ṣoògùn fún ni. títọ̀ yẹn dẹ̀ máa stop. títọ̀ yẹn máa fi stop. ìṣe pé ewé lásán la kàn a máa ṣe oògùn fún ni títọ̀ yẹn máa fi stop. mọ́mì ṣe máa ń ta ewé ẹni tí ò rọmọ bí ewé àgbọ̀n. kì í ṣe ewé ṣẹ́rí irú gbogbo yẹn ájò ni ó ní ohun tá a máa ewé àtẹ̀gbò náà la máa papọ̀ tó máa di ohun tá a máa ní kó lò. ló ti yẹ yín sùn lára àwọn tí ẹ máa ń fún ní nọ́mbà ṣóyẹ. bẹ́ẹ̀ni. wọ́n á pè mí máa ní kó sẹ́ǹdì orúkọ wọn àti orúkọ mọ́mì wọn tó à á ṣèwádìí ohun tí a máa lò fún wọn tó máa lè bá wọn lára mu. ẹlòmíì nínú wọn tó bá ní problem pé bóyá ó nídìí kan kọ́kọ́ ṣe ájò fún ká tó fún ní nǹkan. so mọ́mì ẹ dúró ná. a máa ṣe. mọ́mì ẹ dúró ná ok bọ̀dá Sọjí ní káwọn èèyàn pè wọlé màá lọ wá nọ́mbà nsìn fóònù méjì mo ní màá lọ gba nọ́mbà mọ́mì ẹ dúró ná so téèyàn bá wá bá yín sí pé òun nídìí ewé kan ẹ̀ẹ̀kan déédéé tewé fún ẹ máa kọ́kọ́ ń ṣèwádìí. bẹ́ẹ̀ tó bá fẹ́ ó bá jẹ́ ewé ló fẹ́ rà tó bá sọ ewé tó fẹ́ rà á máa tà á fún un ẹ̀ tó bá ní ìdí àjò pé kán ṣe àjò fún un pé bóyá irú ó ní pírọ́blẹ̀mù kan tó ní eyín sìn láti stọ́ọ̀pù pírọ́blẹ̀mù yẹn a máa kọ́kọ́ gbé ìgbésẹ̀ tá a máa mọ irú nǹkan tá a máa lò fún irú oògùn tá a máa lò fún tó máa bá lára mu nípa ibi wíwádìí yẹn wọ́n lè ní ká kọ́kọ́ ṣe bí òtútù àbí nǹkan kan ká tó fún ní nǹkan tó máa lò yẹn kó lè ṣiṣẹ́ lára ẹ̀. mọ́mì ewé law overlook me nǹkan ẹ má jẹ mọ́mì màmá kọ́ rẹ́rìn law overlook me mọ́mì ẹ jẹ́ kí n ṣàlàyé lè fún yín mọ́mì ẹni sọ pé òun ta ewé law overlook me ṣùgbọ́n ìgbà tó gbé dé court mọ́mì wọ́n lù bí ìbàrà ni wọ́n overlook ẹ̀ rárá wọ́n lù bí ìbàrà. kò kọjá àyè ẹ̀ ni tó bá kọjá àyè ẹ̀ á jẹ inú ẹ̀ ń ṣù. bẹ́ẹ̀ ni mà. ìyá tó máa jẹ́ àgbẹ̀ ti màálù tó gbẹ̀yìn sí Ṣàngó. mọ́mì ṣe máa ń ta oríṣiríṣi àgbo jẹ̀dí lóríṣiríṣi. àìmọye agbójẹ̀dí ọ̀pá ẹ̀yìn àtọ̀ sí gbogbo ẹ̀. mọ́mì mo mọ̀ pé gbà tí a wá bá yín yẹn ewé fibroid lára lọ́wọ́ yín ṣe bẹ́ẹ̀ yín ta ẹ̀yìn ta fibroid yẹn. lágbára Ọlọ́run. báwo ló ṣe máa ń ṣiṣẹ́ tíyàn bá lò ó. kẹ́mọ̀ wàhálà ò dọ́gba. bẹ́ẹ̀ni. tó yẹ yín sí n tẹ́mi kọ̀ mọ̀ ni pé téèyàn bá lò tá bá rí problem tó bá ní nípa typhoid yẹn gbogbo ẹ̀ ló máa tọ̀ dànù ní abágbẹ̀jáde ní abá ìtọ̀jáde tó bá ti lò dáadáa ara ẹ̀ máa yá ó máa wà òkè. ìṣe ni ká máa ṣe fún tó máa lọ gbé pamọ́ o. bẹ́ẹ̀ni. ẹlòmíì tó bá ti lò bí ẹ̀ẹ̀mejì dábẹ́ bá ti fúyẹ́ díẹ̀ ó máa àbádọ́nà síbì kan ni ó máa lò dáadáa débi tó jẹ́ pé ó máa tọ̀ gbogbo ẹ̀ dànù tó bá dẹ̀ kúkú jẹ́ pé ìgbẹ́ ni typhoid yẹn máa bá jáde ẹgbẹ́ àtìkọ́ àbájáde débi tó jẹ́ pé ara ẹ̀ máa wà. mọ́mì ìjù ni mò ń sọ o fibroid ìjù fibroid. ṣé ti fibroid yẹn. ti fibroid yẹn ìmí ìwà tó jẹ́ pé ó máa bá menses jáde. o menstruation. ìmí ìwà tó jẹ́ pé èèyàn máa bí ìgbà tábà ní
oṣù bàjẹ́ lára èèyàn tí kìíní ẹ̀ jáde. Okay. Mọ́mì mo ń bọ̀ ẹ jẹ́ kí n wá nọ́mbà. tó bá máa ṣe mẹ́sìs tó yẹ yín sí. Bẹ́ẹ̀ ni mà. a kàn rí pé ó ń dì. Okay. tó bá jẹ́ ìmí ìwà tó jẹ́ pé tí tó bá rí bẹ́ẹ̀ yẹn a kàn rí pé ó máa jáde nígbà tábà ní èèyàn ní miscarriage. Mọ́mì ṣe máa ń ta wọ́n ní ṣe máa ń ṣe ewé immigration. Ewé immigration. ọmọ ẹni ò fi bẹ́ẹ̀ gbóyìnbó yìí bá ní kẹ bá mi sọ kẹ bá fi lè túmọ̀ ẹ̀ fún yín dáadáa. Mọ́mì ṣe nílùú ìlú òyìnbó tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò níwèé as in ìwé tó fi ń gbèlú tó fi máa gbèlú òyìnbó. Ṣé níṣẹ́ tẹ́ lè ṣe fún wọn tó máa fi fún wọn ní ìwé wọn àbí èyí tó bá àbí mọ́mì báwo máa ṣe sọ kò yé yín mọ́mì ìyá kan ló máa ń gbé wa mọ́ra ń bì. irú yẹn ṣé ní oyún sìn irú ìwé ìgbélú yẹn tẹ́mọ̀ pé ó ti di ọ̀rọ̀ ìjọba. Bẹ́ẹ̀ni. tẹ́mọ̀ irú yẹn nínú ájò tó bá ṣe fún wọn ni wọ́n máa lè fi tètè rí nǹkan ìgbà tí wọ́n bá rí ẹ̀yọnú lóye yín sìn. Bẹ́ẹ̀ni. ẹ̀yìn irú yẹn tá máa pè ní ẹ̀yọnú tó kó tó di pé ìwé yẹn tẹ lọ́wọ́ ó lè má ní problem tí ò bá kọjá àyè ẹ̀ o. Tí ò bá kọjá àyè tó bá ń lo kinní yẹn kò ní ní problem títí dìgbà tó máa fi ní ìwé yẹn kò ní ṣàì má ní o ṣe mọ̀ sọ̀rọ̀ ìjọba ni. Bẹ́ẹ̀ni. Mọ́mì. àwọn kó tó di pé ó ní kò ní sí wàhálà tí ò bá ti kọjá àyè ẹ̀. Okay. Mọ́mì ṣé ẹ máa ń ta ewé coronavirus? ṣé mọ̀ pé àrùn yẹn ṣẹ̀ṣẹ̀ dé ni. Bẹ́ẹ̀ni mà. ó ṣẹ̀ṣẹ̀ dé ni irú yẹn sìn ẹgbẹ́ ayé ń gbá research pẹ̀lú ẹ̀ ni àdìpọ̀ ọlọ́run tiẹ̀ ní jẹ́ káwa rí ní ibi báyìí. Àmì Jésù. Mọ́mì wọ́n sọ pé téèyàn bá ní miscarriage ńkọ́? ṣé téèyàn bá ní miscarriage. Kóyún máa bàjẹ́ lára yàn ṣe máa ń tà yẹn náà. ṣé tó bá ṣe ní gbogbo ìgbà. Kóyún máa jábọ́ lára ẹ̀ ṣe máa ń ṣe wéyẹn náà. irú yẹn tó bá jẹ́ni tó ń ṣe a máa ṣe fún tí ò fi ní rí bẹ́ẹ̀ mọ́. Okay. ó ní oògùn tó máa lò tó jẹ́ pé kò fi ní rí bẹ́ẹ̀ mọ́. Okay. àti pé àwọn ẹlòmíín wà tó ń yẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn a máa béèrè tó bá jẹ́ pé tó ṣe ń gbogbogbò a máa béèrè nǹkan tó fà á tó fi ń rí bẹ́ẹ̀. Okay. ẹ máa. Okay. tá a bá béèrè tó bá jẹ́ pé ó kàn ń wá bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ tó bá jẹ́ pé torí ìmíì wà tó jẹ́ pé àrùn ló máa kọ́ sí ẹ̀ ìmíì ìdẹ́wà tó jẹ́ pé ó ní ìgbésẹ̀ tó yẹ kó gbé tí ò gbé tó yẹ yín sìn ọ̀nàkọ́nà ní nǹkan yẹn máa dà láàmú. Okay. Mọ́mì mo ń bọ̀ ẹ jẹ́ kí n sáré wá nọ́mbà àwọn èèyàn fẹ́ pè yín wọlé mo ń bọ̀ ẹ jẹ́ kí n gba nọ́mbà lọ́wọ́ rẹ̀ mo ń bọ̀ kí n lè fún wọn mo ń bọ̀. Please. Bring it for me. Màámi. Má. Ẹ pẹ̀lẹ́ mà mo lọ gba fóònù mi ni. Àwọn èèyàn fẹ́ pè wọlé. Mọ́mì ó yá ẹ sọ àwọn nǹkan tẹ́ máa ń ṣe because mo rántí péjọ yẹn tí mo wá sí Ìjẹ̀bú Òde. Àwọn bàbá kan wá
mo mọ nǹkan tẹ́ ó dàbẹ̀ kí ẹ tún máa ń ṣe yàtọ̀ ságbo mo pẹ́ tún máa ń ta ẹ máa tún ta àwọn nǹkan kan àbí nǹkan kan àwọn èèyàn kan wá ń jọ yẹn tó wọṣọ funfun bíi aláwo àbí nǹkan kan kí ló wá ṣe. ohun tó ṣẹlẹ̀ ní pé èmi fún ara mi olóòṣà ni mí. ẹ sábọ̀d ṣó ń gbọ́ mọ́mí ẹ̀ tún sọ kó gbọ́ ṣé tí yín ò di mọ́mí ẹ̀ tún sọ kó gbọ́. olóòṣà ni mí so about 2 years to 3 years sí ni mo jẹ ìyóòṣà Ògùn state. mọ́mí ẹ bá mi láòdẹ̀ ọ̀ tí gbọ́ dáadáa. wọ́n ní olóòṣà ni mí. No code. No number your phone number what was it. 07. bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí gan òde òòṣà ni mo wà mo kàn bọ́ sẹ́gbẹ̀ẹ́ ni kí n lè ráyè rè. mami ẹ tẹ pọ́ọ̀sì kí n mú pẹ́ẹ́n mo ń bọ̀ mọ́ mami ẹ tẹ pọ́ọ̀sì o mami ẹ tẹ pọ́ọ̀sì. Oya write your number for me please. Mami. Yes. Ẹ ní sùúrù mà ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi lọ jí Esabod ẹni wọ́n fẹ́ ẹ bá mi pè àbí kẹ́ bá mi pè ìyá àjọ kó lè jíṣẹ́ fún mọ́mì yàtọ̀ sí pé ń ta àgbo iṣẹ́ wo lẹ tún ṣe bá mi ṣàlàyé fún wọn. olóòṣà ni yín. olóòṣà ni yín mò ń gbọ́ mà. bẹ́ẹ̀ni olóòṣà ni yín. About 2 years or 3 years, nothing in the ìyá òòṣà Ògùn state. Ṣé ń gbọ́ màámi ni ìyá òòṣà gbogbo Ògùn state. Bẹ́ẹ̀ni. So ìgbà yẹn la ṣe ìwúyè. Ẹ ṣe. State mi lọ́wọ́. 7 is that 7? That's 9. No, this one. So bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ojú òòṣà ni mo wà mo kàn tó fẹ́ gbẹ̀gbẹ̀ kí nílùú ọ̀dọ̀ wa sí ni a máa ń lọ káàkiri. Next week kì í sìn à ń lọ sí Badagry afẹlọbẹ nìkan ṣe òòṣà lọ́rùn. Okay, so ẹ máa ń lọ fún okay you can go thank you very much. Okay, mọ́mì kí náà máa ń wò kan tó fi yín jẹ olórí àwọn olóṣà yẹn kí làwọn kan tó máa ń wò. àwọn tó ṣẹlẹ̀ ní pé àkọ́kọ́ ìwà èèyàn àti pé bí èèyàn bá dẹ̀ ṣe wà handwork sí ẹ mọ̀ pé ìwà àti iṣẹ́ èèyàn ló máa gbé èèyàn. òun náà mo fẹ́ sọ fún yín mọ́mì iṣẹ́ yín gbóná gan nǹkan tó ṣe fi yín jẹ́ nìyẹn ẹ̀ẹ́dẹ̀ kì í ṣonírọ́ ìtorí mo rántí ijọ́ yẹn tẹ́mi àtọ̀rẹ́ mi wá ẹ sọ oríṣiríṣi nǹkan fún ṣe rántí pátìgbà mo ti ń fáwọn èèyàn nọ́mbà yín ṣe rántí. bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ẹlòmíì alóhùn tó bá ní òní tó bá sọ problem ẹ̀ tá bá béèrè orúkọ ẹ̀ àti orúkọ ìyẹ́ bàbá dẹ̀ sọ ohun tó máa ṣe fún àwọn míì máa wá ìmíìkẹ́ ò ní wá tó ó ṣe jẹ́ nìyẹn. Okay mọ́mì so yàtọ̀. wọ́n máa ní látọ̀rí wọ́n máa ní látọ̀dọ̀ ẹ̀. wọ́n máa sọ pé látọ̀dọ̀ mi. tọ́mọ mi ló jẹ́. ṣé ẹ gbọ́ àbẹ́tí yín di tí ìbá fẹ́ dá yín lóhùn mo kàn jẹ́ kẹ́ máa lọ ni mo ní àwọn màmá nígbẹ̀jọ́ ṣé ẹ gbọ́ àbẹ́tí yín di ẹ má lọ wá o màmí ẹ máa sọ̀rọ̀ lọ. So mọ́mì mo máa tẹ nọ́mbà síta ń sìn àwọn èèyàn fẹ́ pè wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín mà ṣé ń gbọ́ mà so ẹ lè bá mi ṣàlàyé fún wọn mò ń bọ̀ fóònù yìí ṣé kò tán ni. bí ó jẹ́ òòṣà ló ń dàyàn láàmú agbára Ọlọ́run gbé. ok tí òòṣà tó ok mọ́mì ṣé òòṣà máa ń dàyàn láàmú ni. àwọn máa ń dàyàn láàmú o kò sẹ́ni tí ò ń dà láàmú o tó bá yẹ kéèyàn ṣe tí ò bá ṣe ọ̀nàkọ́nà ló lè gbà dá láàmú o. ẹlòmíì ó lè jẹ́ di ọmọ bíbí ẹlòmíì ó lè jẹ́ àkójọ kó má lákòjọ á kàn máa ṣiṣẹ́ á dẹ̀ máa rówó bẹ́ẹ̀ kò ní mọ ohun tó fi ṣe. ó yá mọ́mí ẹ̀ ń dúró ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí ẹ jọ̀ọ́ bá mi type nọ́mbà yìí kí n wá pin ẹ̀ because ibi tí mo ti máa type ẹ̀ finish wà ń bẹ̀ kí fóònù má lọ lọ. mo ń gbọ́ mọ́mí mo ń gbọ́ màmí. ọjà tó máa ń kan tó wá sọ́dọ̀ mi ọjà náà ló ti wá bá mi jọ yẹn àwọn ọmọ ẹ̀ wọ́n wà ní secondary school ìwọ náà bá mi fi túnú àṣírí wọn ọ̀rọ̀ ló kàn rọ̀ wọ́n ń tọ̀ lé ọmọ secondary school máa tọ̀ lé ṣe mọ̀ pé ó ní bó ṣe jẹ́. bẹ́ẹ̀ ni mà. ìgbà tá a dé ìgbésẹ̀ yẹn ikàn ẹgbẹ́ ń dà láàmú ikàn òòṣà omi ló ń dà láàmú tó yẹ yín sìn. bẹ́ẹ̀ ni mà. tó ìgbà tá a dé ìgbésẹ̀ yẹn tó pé àwọn
nǹkan tó yẹ kó ṣe tó ṣe bẹ̀ tán ní tó bá ti di pé kinní yẹn stop pé àwọn ọmọ yẹn máa wá ṣe òòṣà yẹn ṣé ó yẹ yín sùn bẹ́ẹ̀ ni níwájú Ọlọ́run àti èèyàn ìyá wọn dẹ̀ wá lẹ́yìn ìgbà tí kinní yẹn stop ó ní gift tó fún mi ó ní bẹ̀ tó bá ní time láti ní school àti pé ọ̀rọ̀ owó kò jẹ́ kán tí lè wá ṣe òòṣà yẹn pé wọn ò gbàgbé wọn fi sọ́kàn. wọ́n mọ̀ pé tí ò bá ṣe ìgbésẹ̀ ká gbé ta fi mọ orú nǹkan tó fà á kàn máa náwó ni. ó tọ́lẹ̀ sọ. á kàn máa náwó ni. Màámi ó tọ́lẹ̀ sọ. ọlọ́run má jàrí sì ṣe dáadáa ọmọ mi ò lè jẹ́ kó máa jalè yàtọ̀ sí pé ọ̀rọ̀ ojú kòkòrò ẹ̀ ń gbọ́. Màámi mò ń gbọ́ gbogbo wa ń gbọ́ à ń gbọ́ yín mà. ẹlòmíì ó lè jẹ́ ojú kòkòrò ló máa sọ sí tó máa fi máa ṣe yàtọ̀ sí pé bóyá èèyàn ṣojú kòkòrò tó bá jẹ́ pé a rí nǹkan kan tó ń dààmú ẹ̀ tó fi ń ṣe tá bá ti gbé ìgbésẹ̀ yẹn a máa mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe tá bá dẹ̀ ti ṣe nǹkan tí ó máa stop. ok ẹ jọ̀ọ́ bá mi type nọ́mbà yìí nọ́mbà tẹ́ máa pè wọlé sí ni 077 411 456 91 077 411 45691 nọ́mbà tẹ́ máa pè sí nìyẹn o ẹ bá mi type ẹ kí n pin ẹ kẹ́ lè máa pè because mo ní pẹ́ máa lọ because mọ́mí náà ṣe gbọ́ wọ́n sọ pé meeting àwọn olóòṣà làwọn wà àwọn kan bọ́ sẹ́gbẹ́ kan láti bá wa sọ̀rọ̀ ni ẹ bá mi type nọ́mbà yẹn kí n pin ẹ mi lè type ẹ ibi tí máa ti type ẹ ń bí máa lọ gbọ́wọ́lé finish ni 077 411 456 45691 thank you very much ẹ ṣé ń bọ̀ ẹ jẹ́ kí n pin ẹ that is the number to call 077 411 45691 yeah number tẹ́ máa pè ní mo ti pin yẹn kò ní WhatsApp o is a direct call so mo ń retí call yín o ẹ̀yin tẹ́ ní kí n fi number lẹ́ẹ̀kan pé ó yá mo ń retí call yín yeah call this number yeah thank you sister Buki Owo yeah thank you so much yeah 077 411 45691 mo retí call yín o tẹ́ bá ti pè because okay èèyàn kan ti ń pè mọ́mí ará Amẹ́ríkà ló ń pè yín yìí o hold on mọ́mí hello mọ́mí ẹ dúró màmá òòṣà ṣọ́gbọ́jẹ̀bù wọ́n gbọ́jẹ̀bù ọmọ wọ́n gbọ́. Ìjẹ̀bú balẹ̀ mi fúnra mi. Yé mi kí ọkọ̀ ọ̀run bá ń dẹ̀yàn láàmú kéèyàn máa lò sí ọkọ̀ ọ̀run. Àwọn máa jẹ́ bí ọkọ̀ ọ̀run fún mi. Ọkọ̀ ọ̀run. Tọkọ̀ ọ̀run bá ń dẹ̀yàn láàmú kéèyàn máa lò sí. Wọ́n máa di ẹrù ọkọ̀ ọ̀run fún mi. Ṣé Kàmọ́rù lè máa hẹ́ẹ̀pù èèyàn kàbí àwọn ẹ́ńjẹ̀lì Kàmọ́rù kan wà lè máa hẹ́ẹ̀pù èèyàn kàbí òkú wà. Irú yẹn ṣẹ́ ń gbọ́. Irú yẹn kò sí kò ṣe ta lè pèsè onítọ̀hún yẹn máa wà ní. Tó ní eléyìí wọ́n ti gbọ́ mọ́ mi wọ́n ní ṣe ń jẹ́ Kàmọ́rù ló ó yá ẹ pè wọlé o ẹ tó bá fẹ́ pè wọlé o. ìyẹn ò ṣe kéèyàn lè bá èèyàn ṣàbí kán máa bóòsì ẹ̀ wọ́n máa wá tán máa ṣe ìtútù ẹ̀ fún mi wọ́n máa jẹ́rù ọkọ̀ ọ̀run fún mi. ok mọ́mí ẹ̀ hold on ẹlòmíì pè wọlé láti Dublin ẹ̀lú ẹ̀ka lẹ́mà o. ẹ̀lú sọ́lá fún ẹ̀ka lẹ́ o. ẹ̀ka lẹ́sà. ẹ kú iṣẹ́ o. ẹ ṣé sà. Màmá yẹn ṣe rí advice mi kò fẹ́ ọ́fà because a rí pé nítòótọ́ àti lódodo màmá alágbo ni màmá yẹn. Bẹ́ẹ̀ni. Àti rí iṣẹ́ àti nípa ọ̀rọ̀ tó ń sọ àti nípa àwọn àlàyé tó ń ṣe àti rí traces pé yes màmá alágbo nítòótọ́ nílé yìí ó yàtọ̀ fáwọn kan tí wọ́n gbádùn yẹn. So ohun tí mo fẹ́ sọ ni pé ẹ jẹ́ kí màmá yẹn mọ̀ wípé oríṣiríṣi àwọn èèyàn ló máa pè é. Máa bá wọn sọ̀rọ̀ létà ẹ má wọrí máa bá màmí sọ̀rọ̀ màmí gan mọ màmá tí mo bá sọ̀rọ̀ ẹ má wọrí ẹ̀ ń kú. Kí màmá gbáradì kọ́ máa bì kọ́ sọ̀rọ̀ pé olórí burúkú yẹn rèé
máa jà kútakúta wọ́n máa jà kùtìkùtì ní ìtura Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni bàbá mi. ẹ jẹ́ kí màmá gbà wà wẹ̀ pé àti ènìyàn dáadáa àti ènìyàn tí ò dáa tó bá ti rí wọn kọ́ máa mọ̀ mọ́ṣẹ́ máa àtẹ́ sí wọn because ẹ mọ̀ pé ẹ ti bọ́jà ọjà ìtẹ̀ ti bàjẹ́ náà pẹ̀lú ọdún ṣẹlẹ̀ yìí. Bẹ́ẹ̀ni sà. tó o tí mo fẹ́ sọ nìyẹn. Ok. bẹ́ẹ̀ dára bẹ̀rẹ̀ náà màmá ṣé wọ́n máa fi pẹ́pẹ́ sí àgbo wọn. Ó dàbọ̀ jọ. Mọ́mì mọ́mì máa tún pè wọlé sí i o. Mọ́mì máa fi nọ́mbà yín sílẹ̀ bọ̀ máa pè yín tá a bá ti sọ̀rọ̀ tán. À sọ̀rọ̀ dáadáa. Bọ̀ ẹ dúró ẹlòmíì tún ti ń pè wọlé láti London. Ẹ lọ ẹ kalẹ̀ o. Wàhálà dé o. Ṣé ẹ pè láti rẹ́rìn ni? Màá blọ́ọ̀kì yín o. Màá blọ́ọ̀kì yín o. Angel Kamora blọ́ọ̀kì yín o. Ẹ sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ. Hello? Hello? Hello yá mo ń gbọ́ yín. Mo ń gbọ́ yín mà. Ẹ kalẹ̀ mà. Ẹ kalẹ̀ mà. Ẹ kalẹ̀. Àǹtí ẹ sọ̀rọ̀ àwọn èèyàn miss call ń wọlé gan. Ẹ jọ ní ìlú wo ni màmá wà ní Ìjẹ̀bú ṣé ọmọ ìṣúwà ni mi Ìjẹ̀bú ìṣúwà. òkè ìṣúwọ̀ ní lódà o. Mo Ìjẹ̀bú Òde lẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ni ọ̀pá náà mo ní ṣọ́ọ̀bù ní Ìjẹ̀bú Òde bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìṣúwọ̀ ni mo wà. Ẹni mo sọ ní ilé tó ń ta ata ní ọkọ̀ tó ń ta ata ní ìlú tó ń ta ata fún wa lù yìí. Anyway, lódà. Please, I want serious callers to call in. Ṣẹ̀tìgbọ́, please. Ẹ jọ̀ọ́. Màmá ní nǹkan tó fẹ́ lọ ṣe. Serious callers, please. Àfi life àwọn èèyàn joke. Ẹ ṣé. Kódà hello. Hello, mommy. Kódà bó jẹ́ fá ló ń dàyàn láàmú agbára Ọlọ́run gbé. Yes, ma. Mommy, ẹ hold on. Hello, láti America. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀. Yes, ma. Ẹ bá mi yí nǹkan tẹ́ ń gbọ́ yẹn sílẹ̀ ká lè gbọ́ yín dáadáa ntí. Hello, Aunty Buki. Ẹ sọ̀rọ̀ sókè. Hello. Ìyá mi ẹ sọ̀rọ̀ sókè. À ń gbọ́ yín. Mo fẹ́ béèrè lọ màmá pé ṣé ewé autism wà àgbo autism. Ẹ sọ Yorùbá, màmá láwọn ògbóyìnbó dáadáa. Màmá ẹ gbọ́, wọ́n sọ pé ṣé àgbo autism wà. Kí ló ń jẹ́ autism ní Yorùbá? Mọ́mì, tọ́mọ ò bá sọ̀rọ̀ dáadáa, ẹ mọ̀. Ẹ jọ kí ni Yorùbá autism? Mi ò mọ̀. Okay, aunty, ẹ lọ wá Yorùbá yẹn máa pin number màmá. So kẹ́ pé wọ́n laughter chat. Gbogbo ewé ló ń tà ṣá, gbogbo nǹkan ló ń tà. I know her so I can certify to her herbs. Ṣé ń gbọ́ mi mà? Máa pin number wọn. Kẹ́ pé wọ́n kẹ́ lọ wá Yorùbá nǹkan tẹ́ ẹ sọ màmá ò gbọ́ òyìnbó yẹn dáadáa. Ṣó ti yé yín mà? Yes ma. Ẹ ṣé mà. Yes ma. Mommy. Èèyàn kan pè. Ẹ lọ kalẹ̀ o. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀. Yeah. Ẹ kalẹ̀. À ń gbọ́ yín. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀. Ẹ bá mi lókè ní. Mo ń dáhùn. Ẹ jọ̀ọ́ máa bá mi béèrè lọ́wọ́ mọ́mì ṣé wọ́n ní oògùn asthma. Mọ́mì, wọ́n ní ṣe máa ń ta oògùn asthma. Mọ́mì ṣe mọ nǹkan tó ń jẹ́ asthma màmí. Mo ń gbọ́ ìgbó yẹn tó ń tilẹ̀ gba dédé ikú. Agbára náà ń gbé. Ṣé ti gbọ́ àǹtí? Bẹ́ẹ̀ ń gbọ́. Màá pin nọ́mbà màmá kẹ́ pé wọ́n létà ṣé ti gbọ́. Agbára náà ń gbé yẹn mọ ìgbóyìnbó yẹn. Ní ọ̀dọ̀ wa kan fèrè la máa ń pè. Wọ́n ní kan súre ló ń pè ní Ìjẹ̀bú. Mọ́mì, èèyàn kan sọ pé ṣe ní àgbo high blood pressure. Ó wà. Ẹ̀jẹ̀ ríru. Ẹ̀jẹ̀ ríru bẹ́ẹ̀ ni mà. Bẹ́ẹ̀ ni mà. Ó wà. Ok mà. Ẹ jẹ́ ká èèyàn mi ló tún pè. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ mà o. Ẹ kalẹ̀ mà. Màmá ń gbọ́ yín. Mama ẹ ti gan abiyamọ tòótọ́. Ẹ jọ̀wọ́ mo fẹ́ béèrè ní tí ọmọ bá mi rìn tí
ẹsẹ̀ ibi ẹsẹ̀ méjèèjì ó yà sọ́tọ̀ọ̀tọ̀. Then ọmọ kò dẹ̀ lè sọ̀rọ̀ dáadáa. Mi mọ̀ bóyá ó ní àgbo ìdán lè lò fún. Màámi. Ṣé gbọ́ nǹkan tó sọ ṣá? Wọ́n ní ẹsẹ̀ yàtọ̀ tọ̀tọ̀. Wọ́n ní kò dẹ̀ lè sọ̀rọ̀ dáadáa. Wọ́n ní ṣe nágbó tán lè lò fún. Irú yẹn ṣó ń yẹ yín sìn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé yẹn. Ọmọ sẹ́ǹdì orúkọ ọmọ yẹn àti orúkọ ìyẹ́. Ṣó ń yẹ yín sìn. Lórí bó ṣe sọ yẹn, ó ní bó ṣe jẹ́. Àmọ́ bó ṣe sọ yẹn, ohun kan tó ṣe kínní ó ti hàn bẹ̀bẹ̀ kéèyàn má suggest. Okay ma. Then ìkejì mà kí tí ènìyàn máa nífẹ̀ẹ́ àwọn èèyàn ṣoore fún wọn wọ́n á máa fìbí sánkúnyàn ní ṣé pípẹ́ ẹ̀mí ìkórìíra. Mọ́mí ṣe máa ń ṣe oògùn ìkórìíra. Agbára Ọlọ́run gbé ẹ̀yọ́nú ló mọ̀lẹ́ nítọ̀. ẹ̀yọ́nú ni bẹ́ẹ̀ ni. Ẹ ṣe mà ok. Màá fún yín nọ́mbà màmá later màá fún yín. Yes ma. Okay ma. Bye ma. Yeah. Àwọn èèyàn ní ká má pín ní nọ́mbà màmá. Àǹtí Bukky tí n bá pín nọ́mbà màmá wọ́n máa fi call disturb mi. Màá pín nọ́mbà màmá. Ẹni tó bá bí da kó pe màmá kó máa sọ kátikàti. Wo ẹ máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ni. Ṣé ti gbọ́ oyè tó fi màmá jẹ. Okay, jẹ́ ká gbélé. Ti gbé báyìí ní ìṣẹ́jú. Mi ti ẹ̀ mọ̀ bó ṣe ń gbé. Mọ́mì, ó yá ẹ tún sọ àwọn nǹkan tẹ́ máa ń ṣe. Mọ́mì, ó yá mò ń gbọ́. Mo kò sí nípa. Mọ́mì ẹ dúró. Mọ́mì ẹ ní sùúrù mà. Hello. Nípa àjò. Àwọn kò tí ì fi wọn gbé wá sábàá lọ́wọ́ òkà. Èmi ò ṣiṣẹ́ tèmi láì máa ṣèwádìí ẹ̀. Okay. Hold on ma. So ẹ lè ṣiṣẹ́ láì máa kọ́kọ́ ṣèwádìí. Yàtọ̀ sí kéèyàn fẹ́ ṣàgbọ́bà àbágbọ́ typhoid tó bá ti ní ìdí pé kéèyàn ṣe ájò bírú ìṣàǹtọ́ ń sìn. Lórí eyín tó a máa ṣèwádìí ká lè mọ ìgbésẹ̀ tá a máa gbé fún onítọ̀hún. Bẹ́ẹ̀ni. Má sì pé ó yẹ ká fún ní káyọ̀lìyàn má bàa fi oògùn orí fífọ́ máa wo oògùn àrùn. Bẹ́ẹ̀ni. Ó yá àǹtí ó yẹ sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ. Ẹ bá ti béèrè sí àmọ́rú nǹkan tá a máa fún tó máa bá lára mu. Okay. Mo ń gbọ́ àǹtí ó yá ẹ sọ nǹkan tẹ́fẹ́ sọ mà. Ẹ lọ Aunty Bukky. Hello ma. Ẹ kálẹ̀ ìyá mi. Ẹ jọ̀ọ́ mà mo fẹ́ bèrè ní pé tí ọmọ èèyàn tó bá ń fẹ́ wọ nǹkan tó dẹ̀ ń bá nǹkan jẹ́. Okay, hold on àǹtí. Màmá ṣe ń gbọ́ mi. Wọ́n ní tí ọmọ èèyàn bá ń jalè tó dẹ̀ ń ba nǹkan jẹ́ ṣe níṣẹ́ tẹ̀lé ṣe fún wọn mà. Ṣé kó máa ba nǹkan jẹ́ kó dẹ̀ máa jalè. Bẹ́ẹ̀ ni mà. Irú ìyẹn sìn wọ́n máa sáǹdì orúkọ ẹ̀ àti orúkọ ìyẹ́ a máa kọ́kọ́ gbégbèsè ká tó mọ nǹkan tá a máa fún. Irú ara ń tà ń sọ tó ń yẹ tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn. Bẹ́ẹ̀ni. Irú ọmọ bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ lè máa dà láàmú àbí ká jẹ́ kó jẹ́ pé a rí irú òṣà kan tó yẹ kán ṣe fún tán ṣe. Then mo fẹ́ bèrè again pé tán bá ní wọ́n gbé owó léèyàn nínú kọ́ téèyàn ò fi rí oyún ni. Màámi ṣe gbọ́. Wọ́n ní tó bá ó dàbọ̀ wọ́n ríran sí wọn pé wọ́n gbé ọwọ́ lé wọn nínú so wọn lè lóyún ṣe lè ṣiṣẹ́ fún wọn. Irú yẹn sìn a máa gbé ìgbésẹ̀ nìkan tó dáwọ́ lé àmọ̀nà tá a máa gbé gbà. Ṣé ti gbọ́ àǹtí? Okay ma. Mo máa pin nọ́mbà màmá sìn sẹ́ mo máa pin ẹ̀ so ẹ rí nọ́mbà wọn bẹ̀. Yes ma. Ẹ ṣé ma. Yes ma. Mommy. Hello. So mommy ṣé tẹ́ bá ti ṣiṣẹ́ fáwọn èèyàn yẹn ṣọ́ máa ń pè yín láti sọ pé ẹ ṣé máa mo rí iṣẹ́ ọwọ́ yẹn iṣẹ́ yẹn jẹ́ ṣáwọn èèyàn máa ń pè yín padà. Àwọn míì á pè àwọn míì kẹ̀ ò ní pè. Mọ́mí ẹ̀ ó dọ̀nù. Wọ́n pè wọn pé àdúrà tí wọ́n ní pé kó bá wọn lára mu. Bẹ́ẹ̀ni. Àwọn tá a ti ẹjọ́ wà ní ìsàlẹ̀ ń bí gan lára
bàbá máa kọjá náà máa kàn ní ẹ ṣe wọn ọjọ́ o. So ẹlòmíì kò mọ táìdá ẹlòmíì kẹgbà tó ti rí ohun tó fẹ́ kò sí ìtọ́kàn pẹ̀lú ó dàbí pé kéèyàn síkì kó lọ sọ síìtù ni ó bá ti gbádùn ó ti gbádùn náà nìyẹn. bẹ́ẹ̀ni. àfi àwọn ẹlòmíì ti jẹ́ pé wọ́n ní fẹ́ fi ìfẹ́ ìmoore hàn. bẹ́ẹ̀ni. tó ń yẹ yín sùn. bẹ́ẹ̀ni. lọ́kàn máa ríṣẹ́ ọwọ́ yín nǹkan kan ẹ gbà ẹ fi ra káàdì. mọ́mí ẹ̀ hold on o mọ́mí ẹ̀ hold on hello. ẹ kálẹ̀ sísá Bukky ṣe wà òkè. adúpẹ́ mà. ẹjọ ẹ bá ń bí mọ́mí yẹn woman kan sọ̀rọ̀ nípa autism lẹ́nkàn bí náà fẹ́ bẹ̀rẹ̀ nípa ewé kọ́ mọ́ máa ṣe wéré. ok mọ́mí. kó máa tètè sọ̀rọ̀ kó máa bẹ́ kó máa ṣe gánran. mọ́mí ṣe mọ ewé tí mo pè lẹ́ẹ̀kan tẹ̀sán pé ẹ̀gbọ́yìnbó wọ́n ní kọ́ mọ́ máa ṣe wéré kó máa tètè sọ̀rọ̀ kó máa bẹ́ kó máa kárẹ̀ má balẹ̀ ewé wọ́n. kárẹ̀ má balẹ̀ bẹ́ẹ̀. ṣe máa ń ṣe mọ́mí. àárẹ̀ má balẹ̀ lọ́wọ́ ewé àtẹ̀gbò. ó dẹ̀ máa sọ̀rọ̀ mọ́mí. ó máa sọ̀rọ̀ tẹ́ bá ti gbé ìgbésẹ̀ lé lórí. Lágbàrọ̀ lẹ́ṣin mọ́mí yámúnọ́mà yín lọ́dà Bukky. Ṣẹ́ni tó sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ni ó tó ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 5 kò dẹ̀ tí ì sọ kankan lẹ́yìn ẹ̀ lò háì. Irú yẹn ó ní bó ṣe jẹ́. Ṣé ti yẹ ní sìn? A máa gbé ìgbésẹ̀ lé lórí nìkan tó mọ nǹkan tá a máa fún. Agbára Ọlọ́run náà á gbàkóso. Àmímà. Ẹ ṣé mọ́mí ẹ máa gbúrò wá láìpẹ́. Irú yẹn ṣàgbà irú yẹn ń sìn. Mo ń gbọ́ mọ́. Gẹ́gẹ́ bí ìlànà tá a wà, ó ṣeé ṣe kó jẹ́ pé a rí òòṣà tó ń dààmú ẹ̀. Ok. Ó yẹ yín. Bẹ́ẹ̀ni mọ̀. Ṣé ń gbọ́? Wọ́n ń gbọ́ mà. Mo ń gbọ́ yín mọ́mí, mo ń gbọ́ yín mà. Irú yẹn ń sìn ó ṣeé ṣe kó jẹ́ pé a rí òòṣà tó ń dààmú ẹ̀. Ok mà. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó téèyàn bá gbé ìgbésẹ̀ á mọ ohun tá a máa ṣe sí i. Lórí tó jẹ́ pé àdẹ́dùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíì wọn tiẹ̀ fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ òrìṣà àti tí wọ́n á ní Jésù. Òrìṣà là ń sìn ká tó mọ̀nà kan tó gbẹ̀sìn wá òrìṣà là ń sìn. Wọ́n mi ẹ̀ ṣe ọ̀rọ̀ dáadáa lẹ́sọ ẹkún mi lọ́kàn balẹ̀ lẹ́nì màá make sure pé mo gba nọ́mbà yín lọ́wọ́ àǹtí Bukky. Ẹ ṣé gan. Ẹ ṣé. Irú yẹn tó bá jẹ́ pé tó bá gbé gbèsè ṣẹ́ ń gbọ́. Bẹ́ẹ̀ni mà. Tó bá gbé gbèsè tó bá mọ irú nǹkan tó ń ṣe á mọ nǹkan tá a máa lò fún. Tó bá jẹ́ ìlànà òrìṣà náà ni à á ṣe fún. Ẹ ṣé màá mi ṣe gan. Ẹ ṣé mà. Ẹ ṣé sísá Bukky tó mọ́ Bọ́dà bó jẹ́ ifá ló ń dààmú ẹ̀ a máa ṣe gbogbo ẹ̀ náà agbára Ọlọ́run ká. Ń tán bí wá sí ni. Ẹ ṣé mà. Ẹ ṣé màá mi. Ok mà. Ẹ dá wa. Yes sir. Ẹ ṣé wọ́n dà mọ́. Yes sir. Màámi o, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Wọ́n máa ń sọ pé àwọn kan ń ṣe oògùn owó ṣùgbọ́n wọn ò ń lówó. Wọ́n máa ń ṣe oògùn òkìkí wọn ò ń lókìkí kí ló máa ń fà á? Ẹ bá wa sọ ẹ dá wa lóhùn ìbéèrè yẹn mà. Ohun tó ṣẹlẹ̀ ni pé àkọ́kọ́ èmi ò ń ṣe o. Mo mọ̀ pé kì í ṣe. Àmọ́ gẹ́gẹ́ gbà tí ń gbọ́ ẹlòmíì lọ́kì ẹ̀ ò ṣe tó bá dẹ̀ fojú kòkòrò ṣe abárẹ̀ níbi tí ò fẹ́. Ṣé mo pé gbogbo èèyàn ló fẹ́ kó di mílíọ̀nìyà? Bẹ́ẹ̀ni. Kí àṣẹ gbogbo èèyàn ló yàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni gbogbo èèyàn kọ́ ló yan bẹ́ẹ̀. Ẹlòmíì dẹ̀. Bẹ́ẹ̀ni. Mọ́mì ẹnìkan tún máa ń sọ pé ó lóun ń ta oògùn wo nìyá ìtú lóun ń ta yẹn o. Mọ́mì ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ fún ìyá kan ó lóun ń ta báǹdì kan ó ní táwọn ọmọ òun bá ti wọ̀ ó ná máa rówó mọ́mì gbogbo àwọn tó ra báǹdì yẹn lọ́wọ́ ẹ̀ mọ́mì iṣẹ́ ń bọ́ lọ́wọ́ wọn ni wọn ò rówó ná ṣẹ́rí pé ní jìbìtì nìyá yẹn. Àwọn oníbàwọ̀ bàjẹ́ máa lówó ṣé Ọlọ́run ló máa kówó síbẹ̀ fún. Mọ́mì wọn ò níṣẹ́ wọn ò níwèé ìgbélu o ó dẹ̀ ní tó bá ti wọ báǹdì wọn máa lówó. Ìyá kan ló sọ bẹ́ẹ̀ gbogbo ilẹ̀kẹ̀ ọlà ẹ ṣe mọ́mì ilẹ̀kẹ̀ ọlà ló pe ilẹ̀kẹ̀ yẹn ó ní tó bá ti wọ́ máa lówó mọ́mì àwọn tó ń sọ yìí wọn ò níṣẹ́ o ilẹ̀kẹ̀ ọlà ló pe. Àwọn àgbàlagbà ní ẹni ń ṣiṣẹ́ kọ lẹ́tà sówó ẹni tí òṣìṣẹ́ báwo ló ṣe fẹ́ rówó ìgbà tí èmi jalè. Ó sọ pé lẹ̀kẹ̀ ọlà yẹn tó bá ti wọ̀ pé ó máa ṣiṣẹ́ kò nídìí kan ṣiṣẹ́ àbí kan máa ṣiṣẹ́ pé lẹ̀kẹ̀ ọlà máa mówó wá. Àwọn fúnra wọn lójú kòkòrò ẹni tí ò níṣẹ́ báwo ló ṣe fẹ́ lówó.
bẹ́ẹ̀ ni mà ó yá ẹ pè mà. Ojú kòkòrò ló sáwọn náà débẹ̀. Mm. Ó gbá wọn ni. ó gbá wọn ní ọ̀gbágbá tiẹ̀ níyà yẹn náà ọ̀gbágbá ni ẹ ó dànù ẹ lẹ́kálẹ́ o. Ẹ kalẹ́ ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. wọ́n ní o bàbá London ló sọ̀rọ̀. bàbá London yà wọ́n gbọ́ yín. àwọn jọmọ àkọlù kan jápọ̀ ni màámi àwọn àrógò lálẹ́ yìí o. ilẹ̀ kí ọ̀là ṣe ń gbọ́ ẹ̀yin ọmọ ewé ìyá yín ti gbà yín. ilẹ̀ kí ọ̀là wọn ò ṣiṣẹ́ mọ́ mi gbogbo wọn kùṣẹ́ mi. ilẹ̀ kí ọ̀là ojú kòkòrò ló tún wọn débẹ̀. ilẹ̀ kí ọ̀là àmọ́ mi ìyá yẹn ti lu jìbìtì sẹ́yìn ó máa kó lẹ́kẹ̀ẹ́ jáde ó máa ní floor wash ewé ọjọ́ mẹ́tàlá mọ́ mi ẹ̀jọ́ ṣé ewé kan wà tó ń jẹ́ ewé ọjọ́ mẹ́tàlá. Ewé kí ni? ewé ọjọ́ mẹ́tàlá. Ọjọ́ mẹ́tàlá. wọ́n rí Àbí kí lẹ pè é? nǹkan tó pè fún wa náà nìyẹn ewé ọjọ́ mẹ́tàlá ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lì. Èmi ò mọ ewé tó ń jẹ́ bẹ́ẹ̀. Hello. ẹ̀lú ẹ̀kálẹ́ mọ́mí ẹ̀dínsù ẹ̀kálẹ́ mà. Ẹ jọ̀ọ́ ẹ bá béèrè lọ́wọ́ mọ́mì pé àgbo arthritis fún apá. kí ló ń pa arthritis yẹn mọ́mí ṣe bẹ́ẹ̀ mọ́. Kí ni? àrùn ọmọléegun arthritis. Apá tó máa ń ròyìn lálálẹ́. apá máa ń ro ẹni yẹn lálálẹ́ ṣe ẹ ní àgbo ẹ̀ mọ́mí. Àgbo ẹ̀ wà. ok máa pín nọ́mbà màmá ń sìn so ẹ máa pe màmá direct ṣẹgbọ́n àǹtí ẹ pe màmá ẹ ṣe ẹni tó pe ìwọlé yìí Dublin lọ ti pé wọn ọ̀rọ̀ àgbo lọ́wọ́ ìyá. Àgbo lọ́wọ́ ìyá o. ó dàbọ̀ àǹtí bá children ní gbogbo yín bá children mọ́mì mi mọ́mì ewé wo tún níyà máa ń tà fún wa ná ewé wo lọ́tún máa ń tà fún wa mọ́mì ewé ọjọ́ mẹ́tàlá gbogbo yẹn yẹ máa rántí o ká má bí màmá bí wọ́n léwé yẹn o. mọ́mì so mama ewé mọ́mì ṣe ní ewé òkété. Ewé kí ni? ewé òkété bí kíyàn súnké lẹ́yìn ṣe ní ewé tó lè fi pa ewé òkété ewé àfòmọ́. Ẹran lèmi mà tó ń jókété o. bàbá London ẹ pè direct tẹ bá pè sí WhatsApp kọ́ọ̀lù máa já ẹ pè direct sir. Naija ló tún ti ń pè iṣẹ́ tiri tí ẹ bá ẹ sórí Naija ló tún ti ń pè ẹ kalẹ́ o. ẹ bá mi yí nǹkan tẹ́ ń gbọ́ yẹn sílẹ̀ mà. ẹ kalẹ́ mà. A fẹ́ bá mọ́mì sọ̀rọ̀ ní láti Nàìjíríà. wọ́n ń gbọ́ wà. A fẹ́ bẹ̀rẹ̀ pé irú àwọn tí wọ́n bá ń wá ọkọ ṣé ó possible ṣé wọ́n lè bá wọn ṣe nǹkan tí ṣẹ́gẹ̀t. Màámi wọ́n ní téèyàn bá ń wá ọkọ ṣe lè bá yàn gbàdúrà kó rí ọkọ náà. bí tó bá ní àmúbọ̀ ọkùnrin tó bá ní àmúbọ̀. Irú yẹn bẹ́ẹ̀ ń gbọ́ àkọ́kọ́ àdúrà ló ń gba agbára òfin gbà irú àwọn yẹn sì la máa ní a máa kọ́kọ́ ṣe ìgbésẹ̀ a máa ṣèwádìí. Irú àwọn yẹn sìn ó ṣeé ṣe ó jẹ́ pé a rí nǹkan tó yẹ kó ṣe tí òṣèlú fi rí bẹ́ẹ̀. lórí eyín sìn ẹlòmíì wà tó jẹ́ pé ìgbésẹ̀ tó yẹ kí àwọn òbí ẹ̀ ti gbé fún láti kékeré tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni mà. ó máa ń rí bẹ́ẹ̀ yẹn. irú yẹn téèyàn bá máa ṣe a máa gba orúkọ ìyẹ́ a máa gbé ìgbésẹ̀ yẹn so a lè mọ ọ̀nà tá a máa gbé ọ̀rọ̀ ẹ̀ gbà. àǹtí Naija lẹ wà pàápàá ẹ lè lọ rí màmá níjẹ̀bú kò yẹ yín mà. So I need number. màá pín nọ́mbà àwọn kẹ́kọ̀ọ́ nọ́mbà àwọn kẹ́ lọ rí wọn ó máa ń da kíyàn ríyàn face to face ṣe ti gbọ́. I love you so
so much. Ọmọ ìlú kan náà dẹ̀ ni wá o. Ah, you love me. Thank you so much, ma. Thank you so much. So I can't wait to come to UK and come and see you. No problem, my darling Ẹni tó ń sister. sọ̀rọ̀ yẹn tó ní ọmọ ìlú kan náà ni wà ń bo ní ìlú ẹ̀. Ìlàjẹ ni mí mọ́mì kò ṣe. Mami ń jowó ọmọ wọn. Ẹ̀rẹ̀ pàwọn olólùfẹ́ mi pọ̀. Ọmọ ìlú kan náà ni wà ń fẹ́ mọ ìlú ẹ̀ ni mo ṣe béèrè. Ìlàjẹ ni wà. Mọ́mì ìlàjẹ ni mí. Ọmọ ìlú kan tó ń lọ sí church kan náà. Olùjọ mímọ́ máa gbé yín, á máa tì yín lẹ́yìn. Àmín Jésù. Bẹ́ẹ̀ni, ṣubú lágbára Ọlọ́run. Àmín Kí ilẹ̀ máa balẹ̀. Àmín Thank Jésù. you very much. You welcome. You too, ma. Bye-bye. Kẹ́ lọ rí màmá níjẹ̀bú ẹ̀sán. Àdúrà wa gbà. Màámi o. Ẹ jẹ́ kí n tún béèrè ewé kan lọ́wọ́ yín. So ewé wo lọ́tún lòun ń tà yẹn o. Ah, mọ́mì, ìyá yìí ti gbá wa lórí social, ó ti gbá wa lórí Facebook. Ṣé pé ojoojúmọ́ ni máa ń sọ fún yín pé ni máa ń rán àwọn èèyàn sí pé kán wá bá yín because mo ti polówó yín dáadáa. Àwọn èèyàn kan wọ́n. Àwọn míì kẹ́ ọ máa pè ní. Àwọn míì máa wá tó bá wá sí Nàìjíríà. Mọ́mì ẹ dúró, èèyàn kan pè yín láti California. Ah, nọ́mbà ti dàpọ̀. Nọ́mbà ti jápọ̀. Shit. Ẹ jẹ́ kí n pín nọ́mbà mọ́mì torí mọ́mì náà máa fẹ́ padà síbi tí wọ́n ti ń ṣe meeting. Oh, nọ́mbà ti jápọ̀ mi tiẹ̀ wá rí mọ́. Okay, nọ́mbà California yẹn ni. Ẹ jẹ́ ká gbé. Àti UK ti já wọlé. On connect. Gbogbo ẹ̀ kàn jápọ̀ ni. Oh, anyway. Mọ́mì, ẹ gbọ́ ṣé wọ́n sọ pé ewé kan wà ewé dú àìsàìsè. Ìyá yẹn náà ló tún tà fún wa o. Ewé kí ni? Mo ń bọ̀ mọ́mì ẹ ó dàn mọ́. Ẹ lọ kálẹ́ mà. Sister Bukky, ẹni àrùn yín létí. Mo ní ìran ilé ìwé immigration ìyá ń tà o. Màmá tiẹ̀ sọ pé àwọn ò mọ nǹkan. Màmá ti ṣàlàyé. Ó dàbọ̀ wá láyé kọ́. Kí ni mo ti ẹ̀ sọ fún màmá o? Mo dẹ̀ ń ṣàlàyé nǹkan fún màmí, mo ti gbàgbé ṣá. Anyway, mọ́mì. Ẹ gbọ́ ṣé ewé kan wà tó ń jẹ́ ewé come back to me. Padà wá bá mi. Mọ́mì, ẹni tó sọ pé òun tewé come back to me yìí o. Ọkọ ti kọ́lẹ̀ ilẹ̀ ti ta sí. Ó ti. Àwọn kò ṣe fún ẹ̀ àjàpá ìbálòògùn kò ṣe ti rọ́ọ̀dì ẹ̀. Mami bad child ni mami o. Mami kí lẹ sọ. Mami ẹ máa gbọ́. Ó lóun ta ewé come back to me. Mọ́mì ọkọ ti kọ́lẹ̀ ń sìn. Àti lé ní 20 years. Ẹ̀rín come back náà ni àjàpá ìbálòògùn kò ṣe ti rọ́ọ̀dì ẹ̀. Mami savage. Ẹ̀rín come back náà ni. Mọ́mì. Olóhun ta ewé ọgbọ́n. Mọ́mì olóhun ta ewé ọgbọ́n mà àti òye. Gbogbo àwọn ọmọ ẹ̀ ní ò lọ school. Ó dáa. Mọ́mì, ṣó jẹ́ káwọn èèyàn sì máa ra ewé lọ́wọ́ èèyàn bẹ́yẹn? Ṣé mọ̀, àwọn àgbàlagbà ní ajé kò tọ́. Ẹ mọ̀ pé àwọn tó bá ń parọ́ fún wọn yẹn ló lóòótọ́ wọn. Bẹ́ẹ̀ni, lóòótọ́ lẹ sọ́mà. Kí ló ń ṣe reception? Okay, mọ́mì ẹ̀ ó dọ̀nà èèyàn kọ́ tún ti pò wọlé. Wọ́n ní ẹni bá máa dáṣọ fún èèyàn tààrà ẹ̀ la máa kọ́kọ́ wò. Lóòótọ́ dẹ̀ lẹ sọ́mà. Mọ́mì. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ jọ̀ọ́, mọ́mì mo fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n ń gbọ́ mà. Mọ́mì ẹ jọ̀ọ́, tí wọ́n bá wà nílùú òyìnbó, tí ibi tí òtútù ti mú gan, tó tútù mú yàn gan, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ àìsàn wo ni kéèyàn máa jẹ block? Ó yá máa sọ, ẹ wá jókòó, ó yá náà, ó yá máa sọ, ó yá sọ. Ọ̀rọ̀ àìsàn wo ni kéèyàn máa jẹ block? Mo láìkí ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo láìkí ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mọ́mì, ẹni sọ pé níbi tó tutù gan, àìsàn wo ni kéèyàn máa jẹ block, ice block. Ọ̀nà bóyá ó lè jẹ́ nǹkan tí dókítà rẹ̀kọ́mẹ́ndì fún mi. Ẹ ṣé màmí. Màmí savage. Màmí ní dókítà ló rẹ̀kọ́mẹ́ndì àǹtí. Ó ti jàpá. Màmí savage. Màmá ní ó lè jẹ́ nǹkan tí dókítà rẹ̀kọ́mẹ́ndì fún ni. Ó ti ń dùn mọ́mí, mo ti kọ́ tiẹ̀. Mọ́mí,
mọ́mì mo ń gbọ́. ẹni yìí sọ pé òun ń ta oògùn ẹni tó lágàn ẹni tó fẹ́ bímọ ṣé ẹ̀ ń gbọ́ mọ́mì lára àwọn tó ń tẹ̀lé mi fi yọ̀ wọ́n o ẹni yẹn ó ti ya àgàn sìn àti lé ní 20 years ṣé wàá rákọ bí ẹni tó lóun ń ta ewé pé kéèyàn ní oyún yìí ẹ̀gbọ́n ẹ̀ gangan ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ wọn ò bímọ rí láyé wọn ti over 60 àbúrò wọn dẹ̀ lóun ń ta ewé téèyàn fi lè lóyún mọ́mì ṣe pé àwọn olè pọ̀ lórí ìkànnì táwa yìí. ẹ̀rù tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run ò kọ àyànmọ́ ẹ̀ sọ́dọ̀ àbúrò ẹ̀. mọ́mì mi mo ń gbọ́ bọ̀dá Kẹ́hìndé kẹ́ bá mi kí wọn. mo rà gbọ́. ẹ ṣé mo dúpẹ́ àwọn ifá gbè yín àwọn irúnmọlẹ̀ á tì yín lẹ́yìn tẹ bá ṣe ń lù á máa jẹ́ tẹ bá ṣe ń tẹ gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere ẹ bá mi pe nọ́mbà yín kẹ́ tó lọ mọ́mì ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín sìn ṣé ń gbọ́ mà mo tún máa bá yín sọ̀rọ̀ tí n bá ṣe tán ṣe rí nọ́mbà tí mo fẹ́ pè ṣé ń gbọ́ mà tí n bá pe nọ́mbà yín àwọn kan wà ṣé ń gbọ́ wọ́n máa fẹ́ pè bí àwọn fẹ́ sọ̀rọ̀ sí yín mọ́mì kẹ́ tó gbé kọ́ọ̀lù wọn ẹ tọ́ olúgbòhùn là fún wọn tó bá jẹ́ èyí tó fẹ́ bu yín ni kẹ́ fi olúgbòhùn ṣépè fún ọmọ ẹran ni wọ́n kún orí social media ewé àwọn ọmọ ewé ló máa ń pè wọ́n ọmọ ewé àwọn ọmọ ewé ìyá yẹn ni mo sọ pé mo wá ń ta àgbo kọríándà fún wa òun ló ṣe love come back to me òun ló ń ta ilẹ̀kẹ̀ ọ̀la tóun go ọ̀la. ṣé ọmọ ewé ni orúkọ ẹ̀. àwọn tó máa pè yín yẹn ọmọ ewé ni wọ́n lórúkọ wọn. tó bá ti sọ pé ṣé orúkọ wo náà ń jẹ́ gangan. wọ́n lè má dárúkọ but mo kàn ń sọ ni mọ́mì àwọn tó bá pè yín tó bá ti serious àbí tó bá ti pè yín bó tiẹ̀ jẹ́rìí yín náà ẹ máa wà nú gbogbo ara kìkì ògùn ni ẹ mọ àwọn tó fẹ́ rajà ẹ dẹ̀ mọ àwọn tí ò rajà ẹ mọ àwọn tó fẹ́ rajà ẹ mọ àwọn tí ò rajà mọ́mí ẹ bá mi pe nọ́mbà yín. sọ̀rọ̀ sí wọn la máa fi mọ nǹkan tán nídìí. bẹ́ẹ̀ni ó dẹ̀ lè jẹ́ pàgbó kọ́ lọ kú sílé náà lọ nídìí torí ṣe rí ìyá kan mọ́mí ẹ̀jọ̀ kí la lè ṣe fún ìyá kan wà lórí ìkànnì tá à ń wò yìí ṣé ń gbọ́ mọ́mí. I'm not picking calls again máa pin nọ́mbà màmá so ẹ lè máa pè wọ́n mọ́mí ṣe rí ìyá kan wà ní orí ìkànnì táwa yìí ìyá yẹn ó ti 60 ní ọ̀sẹ̀ tó kọjá mọ́mì ó máa bú onílé ó máa bú àlejò ó máa bú ọmọdé ó máa bọ́ síta ó máa ṣépè fáwọn ọmọ ọlọ́mọ nǹkan tẹ́ ẹ̀ ṣe ó máa parọ́ ẹ̀ mọ́ yín kò sí nǹkan tí òun ṣe ó máa parọ́ kò sí nǹkan tí òun ṣe mọ́mì gbogbo nǹkan burúkú ayé ló kún ọwọ́ ìyá ẹ̀ àwọn máa sọ pé kò sẹ́ni tó lè mú òun mọ́mì ẹ̀jọ̀ máa ṣẹ́ ní nǹkan ta lè ṣe fún ìyá ẹ̀ bí a kà pé ká sòkò àṣìtánì fún mọ́mí kí la lè ṣe fún ìyá yẹn. irú yẹn bẹ́ẹ̀ ń gbọ́. mo ń gbọ́ mà. àkọ́kọ́ bìlífù tèmi ní pé èpè kì í mọ́ kò ṣe kòrò. mọ́mí ẹ bá mi tún sọ èpè ò kì í mọ́ kò ṣe kòrò. èpè ò kì í mọ́ kò ṣe kòrò ìgbà tẹ́ ẹ̀ bá ti hùwà èpè tó bá ń ṣépè ọ ní ẹni yọ̀ọ̀ká kan tó mọ làkejì gbogbo tó kù wà lọ́dọ̀ ẹ̀. àmín. tó téèyàn bá hùwà èpè tó bá ń ṣépè èpè ò lè mọ. ó pẹ́ ó yá ẹni ṣòṣùkà ló máa gbẹ́rù ẹ̀. bó pẹ́ bóyá ẹni tó ṣòṣùkà ló máa gbé. ṣe irú ìyá yẹn mọ́mí kí la lè ṣe fún. kò sí nǹkan máa ṣe dúpẹ́ kẹ́ máa wò ó ràn irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ń sọ̀rọ̀ ẹ̀ ní dá sí. bẹ́ẹ̀ ń gbọ́. bẹ́ẹ̀ ni mà. tí ẹni sọ pé ó tó débi tó máa tún lọ́mọ yín. tó ń yẹ ní sùn wíwò lẹ máa fi sun ọ̀pọ̀lọpọ̀ sùúrù lẹ máa ní pẹ̀lú ẹ̀. mọ́mì kẹ́ tó lọ wọ́n níṣẹ́ máa ń ta oògùn abuké yìí ó ń ta aṣọ òun náà máa ń bayé jẹ́ ni
bíi kó parọ́ mọ́yàn bíi kí gbogbo èèyàn sọ pé òótọ́ rèé bíi kó yírọ́ sóòótọ́ ó máa ń jowó ó máa ń lára ọmọlàkejì ẹ̀ kan. Abuké tẹ̀lé pé. Abuké ni ó ní ké lẹ́yìn mà ó ní ké lẹ́yìn òun náà máa ń tẹ̀lé ìyá yìí o mọ́mí òun náà máa ń tẹ̀lé ìyá yìí ọmọ kan tó bí yẹn ó dàbọ̀ ti gbà lọ́wọ́ ẹ̀ tó rà túrọ̀ ọmọ yẹn mọ́ ọkọ ti kọ́lẹ̀ ìyá tó dẹ̀ ń tẹ̀lé lóhun ṣoògùn tọkọ lè fi padà wá kò rí ṣe fún mọ́mí ṣé wàá rà Abuké yìí ó lóhun taṣọ ó ṣí ṣọ́ọ̀bù aṣọ ò kúrò lórí ṣàbẹ pé ọ̀tọ̀ ní kẹ́ hàǹgì aṣọ kẹ́ sọ pé wọ́n ti raṣọ yìí o kò sí mbẹ̀ mọ́ bíṣọ̀bù yẹn ṣe wà látọdún káàbọ̀ tán ti gbà fún bó ṣe wà nìyẹn kò mísì nọ́mbà ti cut àwọn ọmọ ìwà igi ewédú ni wọ́n pa wá how market ẹ̀yin ọmọ ewé àti ìyá yẹn how market mo sọ fún yín ẹ mọ nǹkan kan mọ́mì ṣé ẹ̀ ń gbọ́ mi mà aṣọ òkì kò. ṣé ìfẹ̀yìn lẹ́ni yẹn. má. ṣé èèyàn yín ni. èèyàn mi kọ irú èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ wo la lè ṣe fún. irú èèyàn ohun ẹni yẹn pàfikúlà òrìṣà alá ló ń dà láàmú òun ló gbé kéésì lẹ́yìn. òrìṣà ló gbé kéésì lẹ́yìn. bẹ́ẹ̀ ni. mama kí lẹ sọ pé ó gbé kéésì lẹ́yìn. òrìṣà alá ló gbé kéésì lẹ́yìn. so bó ṣe máa bá kú nìyẹn. ohun tó ṣẹlẹ̀ ní pé tó bá ṣètùtù ẹ̀ àgbègbè nǹkan ẹ̀ ó yẹ kó lóhùn. Hello. má. ó yẹ bó ṣe wà yẹn. bẹ́ẹ̀ni. tó bá ṣètùtù ẹ̀ ó máa ṣe òṣà ni tó bá ṣe gbogbo nǹkan ẹ̀ máa rọ̀gbẹ́ máa ní kì í ṣòun mọ́ ẹ̀ tó máa ná lówó. Abuké ọ̀sì ṣó ń gbọ́ Abuké ọ̀sì ṣó ń gbọ́ má sọ pé torí mò ń bẹ̀ ẹ̀jà máa ṣorí ẹyọ kan yẹn fún ẹ máa fún ẹ nọ́mbà màmá Abuké ọ̀sì ṣó ń gbọ́ ẹ fẹ́ ẹ̀ la. bẹ́ẹ̀ gbọ́ ó máa ṣòṣà ni tó bá lè náwó ẹ̀ ike yẹn mi mọ bó ṣe tó lẹ́yìn ẹ̀. mọ́mí ó yọ gan o mọ́mí. ó jẹ̀lẹ̀ máa lọ sí gbogbo nǹkan ẹ̀ ló máa rọgbọ́n. mọ́mí bó ṣe rí nì níbi tí kéèyàn affect ẹ̀ dé bó ṣe máa ń dúró nì ìdí àwọlé báyìí ìkí ayé. ìgbà tí mi ò rí ẹ̀ ń ṣe báwo ṣe fẹ́ mọ bó ṣe. mọ́mí máa ya fọ́tò bó ṣe máa ń dúró fún yín bó ṣe máa ń dúró nì ìdí yẹn wọlé báyìí. padà lè mí lò mí ní 100 débi tí mo lè rí ẹ̀. mọ́mí it is well anyway. sẹ́ni kápá tẹ́lẹ̀tì sọ́yìn yín. bẹ́ẹ̀ni. òrìṣà náà máa ṣe fún. ok tó bá lè ná owó ẹ̀ bí èsì ẹ̀ bí kéèyàn ò tiẹ̀ lọ àwọn ó máa méèkì ẹ̀. ok mọ́mí. òrìṣà ńlá ló ń dà láàmú. ok mọ́mí ìkan tún wà nù wọn ikùn ẹ̀. ọ̀rọ̀ tiẹ̀ dáàbò ọ̀rọ̀ tiẹ̀ ń sọ̀rọ̀ alágbòde ìlànà òrìṣà ní tiẹ̀. ok mọ́mí àwọn èèyàn máa pè yín máa fún wọn nọ́mbà yín ṣe ti gbọ́ máa fún wọn nọ́mbà yín kẹ́dẹ̀ tó bá anybody sọ̀rọ̀ tẹ́ bá ti mọ̀ pé ní yí ọkàn mi ò ẹ pè mí kẹ́ jẹ́ kí n mọ ẹni náà àbí kẹ́ sọ pé ẹ lọ bá Bukky àpè mí ṣe ti gbọ́ mọ́mí tá bá tún nídìí yín màá tún gbé yín wá padà because mo mọ̀ pé bí ṣe gbé yín wá lálẹ́ àwọn èèyàn máa pè yín gan-an wọ́n máa pè yín gan-an láti because ṣẹ́rí ìtorí ìyá yẹn rí i pé àwọn aráàlú òyìnbó mẹ́ni inú wa à lè travel ẹlòmíì kàn láì kó travel náà ni kò ṣe pé kò níwèé tó fẹ́ fi travel so ìyá yẹn wá take advantage yẹn ló take láti fi máa lù wá ń jìbìtì yẹn dẹ̀ wá ń pọ̀ débi pé mo á wò pé no mo gbọ́dọ̀ gbé màmá wa. bí ọ̀dọ́ ní lọ́hùn lẹ́ni ìfẹ́ wà. inú igbó kan ló ń gbé lẹ́yìn lọ́nà Afghanistan òun náà tẹ́ bá rí mọ́mì kò jọ èèyàn o tẹ́ bá kọ́kọ́ rí gorilla lẹ́ máa pè kò jọyàn rárá màá sẹ́ndì fọ́tò ẹ̀ sí bọ̀dà Kẹ́hìndé àfi fọ́tò ẹ̀ wọ̀nyí kò jọyàn rárá bí ẹranko ni òun náà tí wọ́n á ń wà bí ẹranko. oníkálukú ló ń wá tó máa jẹ wọ́n jẹ mọ̀ pé oògùn àbí báwọn ṣe ń sọ oògùn olóògùn ò ṣe jẹ. bẹ́ẹ̀ ni mà
bẹ́ẹ̀ ni mo ti àwọn wọn gẹ́gẹ́ bí ìwọ̀nba díẹ̀ tí mo kà ṣe akàwé ẹ̀ ní skul wọ́n ní apálára ni wọ́n ní ìgùnpá níye kan tí ayé bá ń fẹ́ lónìí tí ó bá lówó lọ́wọ́ ìná fẹ́ lọ́la bí wà ń kó àtàtà ayáyé sí pẹ̀lú tẹ̀lé jẹ́ kó dẹni tí ń rángó tí orí bá ayé ti yín mú sí ọ. ẹ̀kọ́ sì ń sọ ní jọ̀gá múra kí ó kọ́ dáradára tí o bá rọ́pò èèyàn tí ń fẹ́ kọ́ṣẹ́ rere ṣọ́ra kí o má farawé wọn ìyá ń bọ̀ fọmọ tí kò gbọ́n ẹkún bẹ fọmọ tí ń sá kiri wọ́n kò wúrọ̀ ṣìírí ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń bẹ ní gíga. tó òun téèyàn bá jìyà fún kò lè tọ́jọ́. ẹ ṣe mọ́mì mi mọ́mì. kò sí bó ṣe lè gbà á tí ò bá gbà á pẹ̀lú òótọ́ kò lè fi ṣe nǹkan kan. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà mọ́mì. tó bá gbà á pẹ̀lú òótọ́ ẹ̀yin náà ni máa sọ ohun tẹ́ ẹ̀ sọ. bẹ́ẹ̀ ni mọ́mì mi mọ́mì ẹ jẹ́ kí n fi ilẹ̀ kẹ lọ sí mi ẹ fún mi bíi 20 minutes kí n fi délé màá pè yín padà ṣe ti gbọ́ mà máa fún wọn nọ́mbà yín mo ní pin bóyá mọ́mì ẹ gbàdúrà fún wa ká tó máa lọ ẹ bá mi gbàdúrà gidi àdúrà tó tinú yín wá ẹ bá mi gbà fún gbogbo wọn ká tó máa lọ. pẹ̀lú ògo Ọlọ́run Elédùmarè ọba ọ̀gá ògo ọ̀kan lérú malẹ̀ tí ń gbùbọ̀ ṣuruṣuru lágbo àgbàdúrà gbogbo wa. àmín. àní ṣìṣe. àmín. àríjẹ àrímu ọkàn wa balẹ̀. àmín. hello. à ń gbọ́ mọ́mì mò ń gbọ́ à ń gbọ́ yín mà. ọkàn wa balẹ̀ gbogbo nǹkan tá a bá ń fẹ́ ní tó dá ló máa tó wa lọ́wọ́. àmín. ìgbà àfẹ́ láburú ọlọ́ọ̀ba Elédùmarè á lè jìnnà sí wa. àmín. àríjẹ àrímu. àmín. àrípẹ́ àríná. àmín. àníjẹ ayé ìnira. àmín. gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nílé ayé wa bá ìrọ̀rùn la máa fi máa ṣe. àmín. ibi tí ẹgbẹ́ wa bá ti náwó ànínájú ń bẹ̀. àmín. àbáàna Ọlọ́run pàdé. àmín. pẹ̀lú ògo Ọlọ́run báwo kí ìlú yìí kó ṣe le tó kò ní le mọ́ wa. àmín. torí ilẹ̀ kì í le kẹ́lẹ́dẹ̀ kó má wà ìrọ̀rùn ni tiwa máa jẹ́. omi ò jẹ́ kí wọ́n kí balùwẹ̀ kó má rí tiẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run àwa máa rí jà máa rí mu ni. àṣẹ wá. nǹkan kan ní sọmọ fún wa. àmín 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 mọ́mì gbogbo wọn ní kí n dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín o Ifá gbè wá o Ifá gbè wá o ẹ ṣé màmá mi tẹ́ bá ṣe ń lù ló ṣe màmá jẹ́ fún yín o ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ yín o ìṣẹ̀dá wa ń dúpẹ́ lọ́wọ́ yín o àgbà yín á dalẹ̀ o ẹ ní dàgbà ìyà lórúkọ Jésù màmí màá pè yín ẹ fún mi 30 minutes màá pè yín mà yes ma ó dàbọ̀ mà àmì mà ẹ má tí ì sùn màá pè yín yes ma ok ó dàbọ̀ màmí yes ma yes ok ma yes ma. ṣe ti gbọ́ àbẹ́tí yín di ẹ má lọ wá o ẹ má lọ wá o ẹ sáwèrè how market yeah if you want mama's number call me on my number because many people said I should not pin mama number. Call me on my number 07868549216. You can send me a text. You can call me. I will send you mama's number 07868549216. 07868549216. So if you want mama's number, call me on my number 07868549216. So I will pin. 07868549216. Thank you very much for tuning in. Next week, I'll be bringing somebody that has a boutique. Enton Tashola Magbewa next week. Kon wa sọ fún wa irú aṣọ tẹ́ lè wọ̀, irú shape tẹ́ lè fi wọ̀ aṣọ yẹn. Ṣó ti yé yín? Next week, Enton Tashola Magbewa. Ṣó ti yé yín? Ẹni tó ń taṣọ ni máa gbé wá next week tó máa wá sóríṣiríṣi aṣọ. Yeah, that's my numbers. Ẹ ṣé Sister Bukky Owóyè. Yeah, that's my number. So call my number, then I will give you mama's number. Shetigbo. Next week, Enton Tasho ni ma gbe wa sórí chat tó ma wá sọ̀rọ̀ nípa aṣọ fún yín. My number is 07868549216. Please collectively say thank you to Maya. Maya is my makeup artist. She's my friend. She's my hairdresser. She's nursing a baby, but yet she allowed me in. She look after me. I got to go now because the children are sleeping. I got to go now, yeah? God bless you. I'll talk to you later. Mama drive and sing. I'll see you all soon. So next week, I will tell you, Mama, one sing.
oríṣiríṣi èèyàn ni mo máa gbé wá. Esabod, to be for one is to be for harm. Mo sọ fún ẹ má sún mọ́ mi. Ṣùgbọ́n pé mo ti overlook ẹ látijọ́ yìí, mo ní kó má sún mọ́ mi. Ṣùgbọ́n ó sún mọ́ mi. Tó bá tún tà lórí chat, tó bá tún lùyàn jìbìtì, pè mí lọ́mọ àlè. Àwọn tó tún ju àwọn tó mi kàn wo gbogbo yín ni. Kò ṣe pé mo láwọn tó lè deal pẹ̀lú yín. Mo ń wo gbogbo yín ni. O gbọ́ ṣogbọ́ṣẹ́ tí yà ń ṣe. Ẹ má lọ wá o. Gbogbo ẹ̀yin ọmọ ewé àti ìyá yín wo ẹ má dohun ìgbàgbé ni wọ́n ní gbúrò yín mọ́. Ẹ má lọ wá o. Tẹ́ bá pè yà wo ẹ má gbẹ́kú ni. Ṣé ti gbọ́ gbogbo yín ẹ̀yin tẹ́ ti forí kó gbogbo àgbo ewé òṣì ewé coriander tó ń tà fún yín. Oni mo ti test ìyá ẹ̀ mo lè certify sí gbogbo nǹkan tó ń tà. Ẹ máa ra òṣì yàwó kan á jókòó sórí social media á jókòó pẹ̀lú ara rírùn ẹnu rírùn owó tí ò ṣiṣẹ́ fún a máa gbowó yín á lọ ṣe gbọ́ wọn ní kò sí ilẹ̀ kan tó ń jẹ́ lẹ̀kí ọ̀la kò séwé come back to me kò séwé floor wash kò séwé 13 days ìyá kan wá fi gbogbo ẹ̀gbẹ́ yín mọ́ra ni tẹ́ bá fi àgbo gidi ṣe gbọ́ wọn ní wọ́n ń ra àgbo ní China wọ́n ń ra àgbo nílùú òyìnbó wọ́n ní táwọn ó níbi táwọn ti máa ń rà ní ìlú wa láfíríkà yẹn náà ni àwọn dẹ̀ máa lọ ń já mi tí Esabod bá bọ́ sẹ́ńkulẹ̀ tó bá jágbo àwọn ewé kan tá máa hibiscus flower ló máa já ń bẹ̀ ẹ̀yin tẹ́ foríkọ ẹ pẹ̀lẹ́ tí yín o ẹ̀gbọ́n tí Esabod máa ń sọ ni a ní àwọn sẹ́yìn ò kí ń tàn ó gbọ́dọ̀ máa ra gbó yẹn kó máa rà á lọ ní wípé òkàn lè rà á lẹ́ẹ̀kan kó tán ó ló gbọ́dọ̀ máa rà lọ ya ó lè kò jalè kékeré àgbà ló fẹ́ ti jalè abájọ náà tó ń pọn àwọn scammer lórí social media ó lè Esabod we say no to your fake herbs ẹni tí máa tún gbé wá ń sìn àwọn eriwo ìyà ni máa tún gbé wá eriwo ìyà máa tún gbá wọn Ọ̀ṣun wá fẹ́ la ìwọ àtàwọn ọmọ ẹlẹ́ máa jẹwé yẹn gbẹ̀yìn ẹ máa jẹwúrẹ́ tẹ́ máa jẹwé ni I got to go down àwọn èèyàn ń pè mí ẹ má ti pè mí mo gbọ́dọ̀ lọ bọ́ṣọ kí n wẹ̀ bọ̀ máa bá yín sọ̀rọ̀ later mo lọ bí iṣẹ́ ìtorí Esabod mo ṣe cancel iṣẹ́ I love you all thank you so much I'm gonna tell you what I'm gonna bring again next week but I will keep it locked on this channel okay I love you all bye one love bye bye.